olúwaba ló ṣe tán tó sì fẹ́ gbèjà wa iná ti jó lórí kókó revolution bọ̀ ìjàmbá ṣèlú o revolution ló dé ẹjẹ́ apagití mọ́ra ẹ wo iye ẹ̀mí tí fúlàní ti pa nílẹ̀ yorùbá ẹ wo iye ẹni tó ti kú kú oró àwọn olórí wa ò wí nǹkan kan ẹ wo iye ẹ̀jẹ̀ tó ti ṣàn lórílẹ̀‐èdè ẹ̀yin ọmọ yorùbá ọ̀rọ̀ yìí ti kọjá Sunday Igboho nìkan ẹgbẹ́ra ńlẹ̀ dìde ẹ̀múra ogun tá a bá gbẹ́kẹ̀lé àwọn olórí wa nǹkan ti bàjẹ́ jìnnàjìnnà àwa kàn ń pariwo fúlàní ni ogun boko haram ló dé wọ́n ti sọ̀ráǹdì wa wọ́n ń bẹ nínú nǹkan tó yí wa ká wọ́n ti gba gbogbo oko wa ojoojúmọ́ ni wọ́n fi tirẹ́là kó wọn wọ̀lú níṣẹ́ ni wọ́n ń pín wọn kiri ìpínlẹ̀ ẹ̀yin ọmọ ọkọ yorùbá ẹgbẹ́ra ńlẹ̀ dìde iṣẹ́ tó ṣe Sunday Igboho nìkan kọ́ ló lágbára nílẹ̀ yorùbá ẹ̀já sùn papọ̀ mọ́ Sunday Igboho fúlàní ti léwúrẹ́ yorùbá kan kiri ẹ̀ẹ̀kan ṣoṣo làákọ̀yà dájúdájú ètè àwọlẹ̀ ló ń jà wá lọ́wọ́ táwọn èèyàn kan fi ń dalẹ̀ nílẹ̀ yorùbá igi dáko ẹ wo ohun tó ṣẹlẹ̀ sọ́báfẹ́mi awólọ́wọ̀ lọ́jọ́ sí lọ́dún tí wọ́n ju ọbáfẹ́mi awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ yorùbá ló ṣe lọ́ọ̀yà ọmọ yorùbá ló ṣe adájọ́ wọ́n fi wáṣọ ọmọ iná làárán síná inú níbí ni ọmọ yorùbá papọ̀ jù ẹ̀yin ọba wa nílẹ̀ yorùbá ẹ̀yin kábíyèsí wa gbogbo mo fẹ́ kó yé ẹ̀yin lónìí wípé bí ìgboro òdùn ọmọ tálákà kan ò ní ròde ẹmu gbogbo yín wá dákẹ́ ẹ fọwọ́ léran fúlàní ń jí wa gbé wọ́n ń pa wá kú lọ nítorí màlúù yín gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn ẹ̀ tó lè sọ̀rọ̀ kábíyèsí ọba olúfọ́n tìlú ifọ̀n nípínlẹ̀ Oǹdó ọba tí wọ́n kidnap tó kú mo tiẹ̀ lérò wípé gbogbo ọba yorùbá ó dìde ni kí wọ́n fara ya títí di àkókò tá a wà yìí kò sí ní tó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ wo àwọn olóṣèlú ọmọ yorùbá tí gbogbo wa ń dìbò fún bámúbámú làwọn yó wọn ò mọ̀ pé bí. ẹ gbọ́ wípé látòrí gómìnà sẹ́nétọ̀ rẹ́ẹ̀bù kí àjọba àbílẹ̀ pátá gbogbo wọn ló ń sin màlúù alábàjọ tí wọn ò lè fèsì fọmọ fúlàní bí fúlàní ṣe ń pa wá tí wọ́n jí ọ ju màlúù wọn lọ ǹjẹ́ ẹ gbọ́ wípé kí wọ́n jíyàwó gómìnà pérí tàbí kápọ̀ ọmọ sẹ́nétọ̀ láì fèsì gbẹ̀gbà èyí tó yẹ ká sọ papọ̀ kájíjà àjàgbára àsìkò yìí ipò 2023 náà ń lé kiri àwọn ọmọ àlè amukun mẹ́kọ̀ọ́ òṣèlú olórí gbogbo ẹ̀dá èèyàn ẹ wo iye ẹ̀mí tó ń sọnù nílẹ̀ yorùbá lójúmọ́ fúlàní kidnap àwọn èèyàn wa tìgbà tí. ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi ẹ kú gbogbo ẹ kú ọjọ́ mẹ́jọ ṣàlàáfíà ni mo bá gbogbo yín pátápátá nílé lóko lẹ́yìn odi ṣé gbogbo ẹ̀ ń dùn gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà mo kí yín o gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú òyìnbó ibikíbi tó bá wà amẹ́ríkà ló wà ní london ló wà mo kí ẹ o gbogbo apátápátá gbogbo ọmọ dúdú apátápátá nílé lóko lẹ́yìn odi gbogbo wa ni mo kí láláì lólódì kankan adẹ́kú gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ yìí nípa yorùbá nation and àwọn kidnappers àtàwọn tó ń bẹ́yàn lórí gbogbo wa àní ṣàgbákò lórúkọ ọlọ́run ọba ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lénìí ọ̀rọ̀ mi ò pọ̀ mo kàn máa sáré ṣe pápápá ni nítorí kíni Asoloki ó ní who freeze his account àwọn ní federal government ló freeze account ẹ̀ tó bá mọ̀ kó lọ bèrè so gbogbo apátápátá tí à ń jà fún ilẹ̀ Odùduwà máa gbè wá olórúkọ Ọlọ́run ọba ẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ gbogbo apátápátá a kú gbogbo rògbòdìyàn yìí ṣe rí ọ̀rọ̀ mi lénìí ṣe rí ọmọ Nàìjíríà ìwọ tó bá jẹ́ Yorùbá tó jẹ́ ọmọ ojúlówó Yorùbá tó jọmọ ọkọ Yorùbá ìbáṣe Kwara ló ti wá ní Ìjẹ̀bú ló ti wá ní Abẹ́òkúta ló ti wá ní Èkìtì ló ti wá ní lọ dé Kogi torí Yorùbá ní ẹsẹ̀ dé Kogi lọ dé Ìlọrin ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá ní kò kún ẹ́ ó kù díẹ̀ káàtó tẹ́ bá ń wo àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ àwọn program tí mo máa ń ṣe èmi ò lọ́wọ́ sí pé ká máa bú ọba èmi ò bá wọn bú ọba mi lọ́wọ́ sí kéèyàn máa bú àwọn kábíyèsí àbí kéèyàn máa bú àwọn tó jù wá lọ ṣùgbọ́n kan máa ń wà tó jẹ́ wípé torí ṣẹ́rá àwọn ọba yẹn lóòótọ́ nǹkan tó ń ṣe kò dùn mọ́ wa nú kò ń ṣe nǹkan tó dùn mọ́ wa nínú ṣùgbọ́n ọgbọ́n ni àgbàlagbà ló fi ń sá fún màálù lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí
ká má ba ẹ̀dẹ̀ jẹ́ tá bá ń lọ sẹ́dẹ̀ lọ̀rọ̀ náà máa jẹ́. Tá bá tiẹ̀ máa bá wọn ọba wa wí, ẹ jẹ́ kí gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ yìí ẹ jẹ́ kó lọlẹ̀. Ṣé wá rí ọ̀rọ̀ tó wà lẹ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation, àwọn èèyàn rò pé bóyá nísìn nǹkan tó máa ṣẹlẹ̀ kíákíá ni, ṣùgbọ́n irọ́. Kéèyàn tó kọ́lé tán èèyàn máa ń ṣe foundation ni. Tó bá ṣe foundation wọ́n wá mọ́lé, tán bá mọ́lé bí nǹkan ṣe máa ń develop nìyẹn. Bí nǹkan ṣe máa ń develop nìyẹn. Torí àwọn kan nísìn wọn ò dá sí. Thank you my brother. Wọn ò dá sí nísìn, wọ́n ti believe pé ìranù ni àwọn tó ń sọ̀rọ̀, ìranù ni wọ́n ń ṣe. Ìwọ tó bá jọmọ ọkọ Yorùbá, even kó má jẹ́ Yorùbá gan, kó jẹ́ kó tó bá wà ní Nàìjíríà tó bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ kò lè dùn mọ́ ẹ nínú. Kò lè dùn mọ́ ẹ nínú. Táwọn Fúlàní ń jíyàn lọ́mọ gbé, àwọn Fúlàní ń pààyàn. Ìwọ jókòó síbẹ̀ tó ní mo tẹ̀ ti rí àwọn kan sìn. Ṣé nígbà míì tí olódodo bá ń jà, ṣé rí àwọn gan tí wọ́n ń jà fún wọn mọ nǹkan tó ń jà fún wọn. Mo ti rí àwọn youth kan sìn, àwọn ọ̀dọ́ kan sìn, wọ́n ti ń gbé plank kí náà porúkọ ẹ̀ APC PDP wọ́n ti ń gbé síwájú lórí Facebook wọn. Wọ́n ṣòwò àmì kìnnìkan. Bọ̀dá mi, àǹtí mi, ọ̀rẹ́ mi, ìwọ náà wo ọdún tó ti ń gbé APC PDP tó ti ń gbé káàkiri tó sí nǹkan kan tó gé níbẹ̀, and you are still continue láti máa ṣe dì sí. Èmi ò ní kéèyàn má lọ dìbò àbí kó má support country tó wà, ṣùgbọ́n eléyìí tá wà nínú ẹ̀ yìí àsìkò tó fún wa láti ronú. Àsìkò tó fún wa láti ronú. Bí nǹkan tí mo sọ, èmi ò láì ká máa bú àwọn ọba wa àbí ká máa bú àwọn ìjòyè wa àbí ká máa bú àwọn ẹni gíga, ṣùgbọ́n ẹ jẹ́ kí n play record kan mú bọ̀. Láti gbaná fi báwọn obìnrin wa lò pọ̀, oko ò ṣeé lọ mọ́, ìrìn àjò ò ṣeé rìn mọ́, tìfúnra lèèyàn ń sùn. Revolution dé, ọmọ Yorùbá ẹ má ṣàṣùkúyè, ẹ jẹ́ ká gbára wa kúrò nínú ìnira, ẹ má fi gbogbo ẹ̀dá Sunday Ìgbòho, ẹ jẹ́ apakítí mọ́ra ẹ̀kan ṣoṣo làákọ̀yà. Ní gbogbo ẹ̀yà tí ń bẹ lórílẹ̀‐èdè yìí, àánú ọmọ Yorùbá ló ń ṣe mí, ẹ̀rù ọmọ Yorùbá ló tún ń bà mí. Níbi kájọ ṣàdéhùn ọ̀rọ̀ tán, kọ́mọ Yorùbá ó fojú kowó, káwá fọ̀bẹ ìjẹra wa níṣu. Ọ̀dàlẹ̀ ti pọ̀jù nínú àwọn ọmọ Yorùbá, àwọn olóṣèlú wa gan ò wúlò. Olúgbénga Ọmọláníyan, bí mo bá rántí pọ́mọ Yorùbá ni mí, àyà mi àṣàdédé jápà bí ẹni àṣírí ẹ̀ tú. Níbi ká máa gbọ́mọ ọba fọ́ṣun, ìṣọ̀kan ò sí nílẹ̀ Yorùbá. Yorùbá ló ń ṣe Yorùbá ẹgbẹ́ ẹ̀ lọ́ṣẹ́, Yorùbá ló ń ti Yorùbá ẹgbẹ́ ẹ̀ sí. Thank you ẹ̀yin èèyàn mi, ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Wọ́n ní àìsí ń bẹ láì bá wọn dá sí. Àìsí ń bẹ ni àì bá wọn dá sí. Mo tiẹ̀ ka átíkù kan tán sọ pé ọmọ King Wasiu Ayinde, mi tiẹ̀ fẹ́ mọ orúkọ ẹ̀ náà, mi kò sí nǹkan tó kàn ń pè lórúkọ ẹ̀. Wọ́n ló sọ wípé, mo ti kọ́kọ́ ka àwọn átíkù kan gbà tí wọ́n ṣe EndSARS, tí gbogbo àwọn èèyàn jáde tán ṣe EndSARS, tí ọmọ King Wasiu Ayinde tó sọ̀rọ̀ sí àwọn tó wà lójú títì pé àwọn lazy youth ni wọ́n kìnnìkan pé wọ́n níṣẹ́ lọ́wọ́ ló jẹ́ kán bọ́ síwájú títì kan máa ṣe gbogbo yẹn. Ṣe rí nígbà míì bá ṣe kọ́ ọmọ wa nígbà míì ó máa ń hàn tó bá déta. Ṣe rí tí ọmọ kékeré yẹn, ọmọ Wasiu Ayinde, tí ò bá ti mọ nǹkan tó máa dá sí, ẹni kó rọra dákẹ́ jẹ́, kó má sọ̀rọ̀. Ó dá ṣe rí kéèyàn má sọ̀rọ̀ ńgbà míì, ó dájú kéèyàn má sọ̀rọ̀ nǹkan tí ó yẹ kó jáde lẹ́nu èèyàn. Àwa la wà nílùú òyìnbó ń sìn, kò sígbà tá a fẹ́ ní wálé. Ilé Nàìjíríà láti wá ń sìn, èèyàn máa lọ́tìkọ̀ láti lọ Nàìjíríà ni. Tí ọmọ K1 ò bá mọ nǹkan tó lè sọ nínú ọ̀rọ̀ yìí, kì í ṣe dandan lèèyàn fi ń sọ̀rọ̀, kì í ṣe dandan lèèyàn fi ń sọ̀rọ̀, kó rọra dákẹ́, ó bẹ́tà. Èmi bí kan lẹ́ẹ̀kan tí mo sọ, mi ò kí sọ́pọ́ọ̀tì pé kéèyàn máa bú àgbàlagbà, ṣùgbọ́n wọ́n ní ọmọ tó bá lẹ́kọ̀ọ́, tí bàbá ẹ̀ bá kọ́ dáadáa, ìwàsí ẹ̀ ló ti máa mú. Nígbà tán ṣe EndSARS, ọmọ yẹn ti kọ́kọ́ sọ̀rọ̀ kan
tó ní àwọn lazy youth kí náà wá káàkiri ojú títì, ẹbí ẹ̀ kọ́, ẹbí ọmọ K1 kọ́. bẹ́ẹ̀ni Ọlọ́run tó bá olóso ohun tó bá fọ fún fèrè ní fèrè ń san jáde. Ẹbí ọmọ K1 kan máa ń sọ nǹkan kan fún gbogbo alẹ́ nì. Ṣẹ́rẹ́ mi tí mo jókòó síbí náà, ó láwọn nǹkan tí mo máa ń fi kọ́ àwọn ọmọ mi, mo máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé ayé. Ó láwọn nǹkan míì táwọn ọmọ mi máa ń ṣe, máa tètè caution wọn. Ìdí ni wípé oromọdìyẹ ò máa wo di ìyá ẹ̀ ló máa ṣá. Ìyà tí àwa yìí jẹ, gbogbo wàhálà táwa ṣe láti fi gòkè, láti fi dé ìpòsíṣàn kan, ọmọ tí mo bí ò ṣe. So o kò lè mọ nǹkan tí èmi mo ṣe ń pè wọ́n pé ẹ wá báyìí náà ṣe ń ṣe ilé ayé o, báyìí kọ́ nìkan ṣe rí o, báyìí náà ṣe ń ṣe ilé ayé o. Ó yẹ kí King Wasiu Ayinde kó jọ kó fọlọ́run bá bẹ́ẹ̀ kó fi orí ẹ̀ kó ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò ṣe pé àwọn blogger gan wọn ò jẹ́ kí bàbá ẹ̀ sinmi. So tọmọ yẹn bá tún wá ń jáde láti wá ń sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn sìn, ó yẹ kí bàbá ẹ̀ rọra pé jẹ́ kó dákẹ́ ẹnu ẹ̀ jẹ́ kó má sọ̀rọ̀, ó dájú pé kó máa sọ ìsọkúsọ lọ. Torí kò lórí méjì lára àwọn tó ń pa ní EndSARS, àwọn graduate wà nù wọn tó mọ̀wé ju ọmọ Wasiu Ayinde lọ tó ń sí nínú ẹgbẹ́ rárá. Ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣe, wọn ò ní connection bíi ti bàbá ẹ̀. Ṣé ìwé tóun mọ̀ ló fi wà níbà tó wà yẹn? Kì í ṣe ìwé tó mọ̀, bóyá ó dà pé àyọ̀jú pé téèyàn bá ti jẹun yóò ń gbà míì tó mu bọ́ǹbìtà lé lórí, àyọ̀jú ó máa pààyàn lọ́rọ̀ ọmọ Wasiu Ayinde yẹn. Ó dà pé àyọ̀jú ń pa ó jẹ nǹkan, so ọkàn yẹn ti wá balẹ̀, kò rí nǹkan kan sọ mọ́. Nínú àwọn tó pa ní EndSARS yẹn, graduate wà nù wọn tó ti jáde 3, 4, 5 years torí pé bàbá ẹ̀ ò ní connection, kò rí iṣẹ́ ṣe yẹn ní lazy youth. Iṣẹ́ wo ni Nigeria government dá sílẹ̀ fún Nàìjíríà tí ẹni tó graduate ní Nàìjíríà àbáwá iná ò ṣetán ní Nàìjíríà náà? Iṣẹ́ wo ni mo rí ṣe ní Nàìjíríà tí mo wà? Ṣe rí àwọn nǹkan kan máa ń wà nígbà míì tó yẹ pé èèyàn láti mẹ́nu láti sọ. Ẹ já máa bára wa sòótọ́ ọ̀rọ̀. Abẹ́tà kọ́mọ K1 kó rọra stay away, jẹ́ kó fèsì bá ẹ̀ jẹ́ níbi tó wà yẹn, kó má sọ̀sọ́kúsọ sáwọn ẹni ẹlẹ́ni, torí ẹni tó bá kàn ló mọ̀. Ẹni tí ò bá gbàdúrà kó mú ìyá òun káwọn àbókí àbí àwọn mọ́là kó mú wọnú igbó, kó máa bá alájọṣepọ̀, kó máa gé wọn lórí. Tó bá jẹ́ pé ọmọ K1 gbàdúrà ẹ̀ fún bàbá ẹ̀ àbí kó gbàdúrà fún rẹ̀, yes. Torí ìjà tán jà kí n ṣe ìjà pátì rárá, kì í ṣe pé bóyá ká ní pé Sunday Igboho ń sìn mí ń ṣe pátì. Ẹ tó bá lè rí mi ṣàṣà ni pé kí n máa sọ̀rọ̀ ní pátì something kò kàn mí, torí kò sí kankan tó ń rí bọ̀ níbi pátì. Ká ní pé Sunday Igboho ń sìn ó jàjà PDP and APC, kí ló kàn mí pẹ̀lú ẹ̀ máa wò báyìí ni kí ló kò kàn mí. Ṣùgbọ́n nǹkan tó ń jà fún ó kan Muslim, ó kan Christian, torí wọ́n ń pa àfáà, wọ́n ń pa babaláwo, wọ́n ń pa Christian. Àwọn people tó ń pààyàn yìí wọ́n ń kọ́ ẹnìkan tì, wọ́n yọ ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ pé ókè o nípa alágbájá o kìnnìkan. No, oníkálukú ṣe rí ìjà tí ọmọkùnrin yìí ń jà kò ń ṣe ìjà tó jẹ́ pé even tí ò bá jà kò lẹ́bi, ṣùgbọ́n ẹni tí ò bá ti lè contribute sínsìn ó bẹ́tà kó nítọ̀ má dá sí rárá. Ìwọ tó má ẹni tí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ àwọn tó máa ń gbéyàn lọ sínú igbó. Ẹni tí olè bá wá ká mọ́lé rí á mọ̀ pé kò easy. So tó bá wu ọmọ K1 tó bá sọ pé Sunday Igboho pé ìjà tó ń jà ó fẹ́ kọ́ sógun Mọdákẹ́kẹ́ lọ, ó dà pé orí ẹ̀ ò pé, torí ìjà tó wà nílẹ̀ kì í ṣe ìjà ìlú sí ìlú. Eléyìí ó yàtọ̀ sí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, ó yàtọ̀ sí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ìjà pé kán má pa wá tán nílẹ̀ Yorùbá ni wọ́n bá ṣe ń pa wọ́n ní Yewa ní Ogun State, bẹ́ẹ̀ náà ń pa gbogbo ayọ́lẹ́wò Benin ọ̀nà Benin. Ṣọ́mọ náà ò ka pépà ní, ṣé kò ka pépà kó rí pé kinní yìí ó ń jáde ní pépà lójoojúmọ́ ni.
abẹ́tà kan bẹ ọmọ yẹn kí bàbá ẹ̀ kó bá sọ̀rọ̀ ọmọ ọwọ́ eléyìí wọn ò ní kó wá dáwọ́ wọn ní kó wá ṣe rọra yọwọ́ yẹsẹ̀ jẹ́ forí mi mọ́ mi níbi tó bá wà kó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ torí Yorùbá kò sẹ́ni tó fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sóhun ọmọ yẹn ọmọ kẹwàá nìyẹn tó bá fẹ́ kí àwọn agbénipa kan wá bá òun lé kán bá òun sùn lójú bàbá ẹ̀ ló lè máa sọ̀sọ̀kúsọ yìí kò sẹ́ni tí ò bímọ kò sẹ́ni tí ò ká lára olórí burúkú lá ní ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò ká òun lára this is not kò kì í ṣe politics léyìí eléyìí ò sí nínú politics eléyìí ò sí ní pé bóyá èèyàn ń gbèjà Ìgbò kan àbí kíní kan ìjà ara wa leléyìí ìjà ara wa leléyìí tó jẹ́ pé oníkálukú ló yẹ kó support kó má lówó láti fi support gan ó yẹ kó fi ọ̀rọ̀ ẹnu gidi kó fi support ni that's it ọpọlọ ní kíní náà ṣé ó gbogbo àwọn tó ń blog lórí kíní kọ́kọ́ máa pariwo ni kò wú ẹni oníkálukú àìmọye èèyàn tó fẹ́ wá sí Nàìjíríà tó lè wá ẹni tó wà ní Nàìjíríà fámìlì mi ń lọ láti Èkó sí ìlú wa mo ń fi fóònù lé kiri ni kò yẹ kó rí bẹ́ẹ̀ náà mo ń fi fóònù báwo ni o níbo ló dé o ṣé o ti délé o kíníkan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ni kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi ò lè blame ọmọ Kẹwàá tó bá ń sọ̀rọ̀ sí gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá kò hàn mí lè blame ẹ̀ ìdí ni wípé kò mọ ọkàn bí so kò experience nǹkan burúkú kò náà kò mọ bílẹ̀ ayé ṣe rí so kò mọ bílẹ̀ ayé ṣe rí kò mọ nǹkan kan wọ́n kàn bí ìgbà tán bí ó rí pé bàbá òun kí àwọn èèyàn tó náà ó kàn wá sílẹ̀ ayé ó dẹ̀ lọ sí school láti school ìgbà tó ti wà school ní connection ti wà fún pé ó máa ń ṣiṣẹ́ so ọ̀nà ìdàtọ̀ òfin máa sọ̀sọ́kúsọ ọmọ tó yẹ pé kò mọ nǹkan kan ká ní pé ọmọ tó jáde ọmọ Wàsíù Àyìndé jáde náà ni tó kó kíní àwọn credential tó kó sábíyá tó rìn láti Ìdúmọ̀tà tó rìn káàkiri tẹ́sẹ̀ ti bu lẹ́yìn tẹ́sẹ̀ wá bu tán tó bá dé ọ́fíìsì kan tó sọ pé kó tó ríṣẹ́ wọ́n láti bá alájọṣepọ̀ eléyìí ò tẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lórí tó bá ń sọ fún pé tó bá lọ sọ́fíìsì mẹ́ta táwọn tó wà lọ́fíìsì mẹ́ta yẹn wá sọ pé ókè o ká tó fún ẹ níṣẹ́ o a láti fẹ̀yìn ẹ sí sórí bẹ́ẹ̀dì a mọ nǹkan táyé ń sọ òun kọ́ máa kígbe síta ni bọ́tẹ́ bí ẹ̀kọ́ ṣùgbọ́n tí ò bá ṣẹ̀ bí ẹ̀ á bẹ́tà kí bàbá ẹ̀ rọra pé jẹ́ torí ẹ̀ pé bàbá ẹ̀ náà àwọn èèyàn wọ́n ti ń blọ́ọ̀gì lóríṣiríṣi eléyìí máa bẹ́tà kí bàbá ẹ̀ pè bíi tùbínùbí kó dẹ̀ rọra bá sọ̀rọ̀ torí ìjà yìí kò ní wù mí kó jẹ́ pé àwa Yorùbá tá là ń jà fúnra wa a tún wá ń bára wa jà nínú ilé kò wù èmi kó rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo apátápátá tá a wà ní Nàìjíríà àbí nílùú òyìnbó a ní rí rógun agbénipa lórúkọ Ọlọ́run ọba a ní rógun agbénipa ṣe rí èmi máa sọ̀rọ̀ kan náà ṣe rí mi mọ bí tí àwọn òyìnbó ti máa ń jáde ní Nàìjíríà àwọn òyìnbó kankan máa jáde ní Nàìjíríà ń sìn àwọn òyìnbó oríṣiríṣi tí ìgbà tán máa ń pààyàn tí àwọn Boko Haram bá pààyàn ni o bóyá àwọn herdsmen yẹn tó bá gbé ìyàwó oníyàwó lọ sínú igbó ni o àwọn lọ́ọ̀yà wa àwọn olóyìnbó sọ ń gbà yẹn wọn kì í lóyìnbó sọ ó dà pé òyìnbó máa ń pa wọn lórí ń gbà yẹn bóyá ìwé tán dẹ̀ka yẹn kò ń sí ń gbà yẹn ṣùgbọ́n tí aráàlú bá sọ pé ẹ jẹ́ ká gbèjà ara wa pé ká bóyá vigilante la fẹ́ ṣe ni o bóyá ìgbà tó fẹ́ ṣe àmọ̀tẹ́kùn ni o tó fẹ́ ṣe kíní kan o àwọn lọ́ọ̀yà Nàìjíríà wá dìde àwọn oríṣiríṣi wọn wá bẹ̀rẹ̀ òyìnbó tá a gbọ́ rí òyìnbó ńláńlá eléyìí lọ́ọ̀ tí òfin wa dé eléyìí tó òfin wa ò dé níbo àwọn lọ́ọ̀yà yìí wà tí wọn ò lè gba AK-47 lọ́wọ́ àwọn tó ń daran kiri níbo làwọn lọ́ọ̀yà tó ń kúrò tó fi oríṣiríṣi yìí tó ń sọ wípé ẹnìkan ò lè lẹ́nìkan ibi tó bá wù ọmọ Nàìjíríà ló lè gbé Nàìjíríà agree àgbà bẹ́ẹ̀ pé ibi tó bá wù wá la lè gbé ṣùgbọ́n kò sínú òfin wa pé tó bá ti gbé ìlú mi kó máa pa mí lọ́mọ kó máa pa mí níyàwó kó máa pa mí ní lọ́kọ níbo làwọn òfin yìí wà nígbà tí mò ń bọ̀ ẹ jẹ́ ń sọ nǹkan fún mi mò ń bọ̀ kí n tẹ̀ tó ṣòwò fídíò kan ó dà pé mo save fídíò yẹn mo fẹ́ fi wọ àwọn èèyàn àwọn lọ́ọ̀yà tó ń sọ ìbò ragidi yìí níbo náà wà nígbà táwọn pípò yìí ń pààyàn níbo náà wà ṣé wọn gbọ́ ni àbí wọn ka news ni tó yẹ pé ìgbà tí eṣinṣin ń jẹ elégbò kò sẹ́ni tó dá sí elégbò wa ń jẹ ṣinṣin especially ṣe rí bàbá wa Fẹ́mi Fálànà bàbá gidi ni yín iṣẹ́ tẹ́ ti ṣe lẹ̀ iṣẹ́ náà ò ní bàjẹ́ lórúkọ Ọlọ́run ọba iṣẹ́ tẹ́ ti ṣe lẹ̀ iṣẹ́ náà ò ní bàjẹ́ dádì
lóòótọ́ lẹ sọ wípé ọmọ nàìjíríà ò ní right láti sọ fún ọmọ nàìjíríà kejì ẹgbẹ́ ẹ̀ pé kò lè gbé ń bí àgbà bẹ́ẹ̀, but bàbá ẹ bá lo òfin yìí nígbà tí àwọn haúsá nígbà ní 1990 something tán pa yorùbá tán lé wa síbí ńgbà yẹn tán, ẹ bá ti lo òfin yẹn pé irọ́ o ẹ̀yin haúsá yẹ ẹ̀ ní right láti máa pa àwọn yorùbá o kẹsàn kọ́kọ́ kúrò nílùú yín o ẹ̀ ní right ẹ̀. òyìnbó yẹn ò sí ń bẹ̀ ńgbà yẹn. àwọn boko haram tí wọ́n ń gbébọn káàkiri yìí bóyá constitution tẹ̀yìn sọ, torí mo wo fídíò kan tẹ̀yìn sọ yẹn pé ṣé constitution yẹn ṣé wọ́n ṣe kọ́ ní sìn ṣé ok constitution sọ pé ẹ̀yin darandaran o ẹ máa gbé AK-47 kiri o kẹ́ máa fi pààyàn o. mi ìmọ̀ bí táwọn lọ́ọ̀yà wa ti ń rí àwọn òyìnbó ra gidi ra barabara tó máa títí kọ́ bá ti ṣẹlẹ̀ báyìí ní ìgboro ẹ̀dẹ̀ lajú yín lẹ̀ àwọn pípò yìí ń pààyàn kò sẹ́ni tó sọ̀rọ̀. ó ṣàwádìí ìgbà tí Sunday Igboho dìde pé ok ẹ jẹ́ kí ká má pa àwọn èèyàn mi tán. níbo làwọn òyìnbó yìí wà ń gbà tán pa Dr. Aborode yẹn náà? níbo ni àwọn lọ́ọ̀ tí àwọn pípò yìí kó tí ń bo ló wà ń gbà tán pa máa yẹn? níbo ni lọ́ọ̀ yìí wà ń gbà tán gbalẹ̀ àwọn pípò yìí ní Ìgàngán bẹ̀ yẹn? níbo ni lọ́ọ̀ yìí wà? níbo làwọn lọ́ọ̀yà tó ń jáde yìí wà tí wọ́n ń support pé it's not a constitution wo ló tẹ̀ wá Nàìjíríà náà? ṣe rí dáàdì wa Fẹ́mi Fálànà iṣẹ́ tẹ́ ṣe kò ní bàjẹ́ lórúkọ Ọlọ́run ọba. àgbàlagbà ní bàbá lẹ jẹ́ sí wa mi nílì sọ̀rọ̀ sí yín. ṣe rí Sowore tẹ́ ń bá ṣe kéèsì ní pẹ̀lú ìjọba ẹ rọra fèsì ẹ̀ jẹ́ ọ̀rọ̀ yìí ò kàn yín. ibi tọ́rọ̀ yìí ti máa kàn yín ni bàbá tí ẹ jẹ́ kí gbogbo ẹ̀ so tọ́ bá ti wá gbé dé kóòtù bàbá Fẹ́mi Fálànà tọ́ bá ẹ wá máa sọ òyìnbó ńláńlá tẹ̀ ń sọ yẹn ìgbà yẹn kẹsàn-án wá máa sọ lórí nínú kóòtù ẹ má sọ síta mọ́ àfẹ́ wò mọ́ torí òyìnbó yìí ò help wa àwọn English tẹ̀ ń sọ yẹn kò help Yorùbá rárá àtọ̀ kò help wa. tábà tí wá kóra wa dé kóòtù ń sìn bóyá ókè Yorùbá ti wá jẹjẹjẹjẹ àwọn ọ̀rìnjà ọkọ̀ a máa háyà yín gbà yẹn so ẹ wá ráyè fi òyìnbó yẹn ẹ sì kó pamọ́ bàbá lẹ jẹ́ fún wa a lè rí yín fín òyìnbó yẹn kó pamọ́ náà dìgbà tí a bá ja ìjà yìí dé kóòtù bóyá ókè Yorùbá ti wá jẹjẹjẹjẹ ibo àwa dé kóòtù ẹ wá represent wa gbà yẹn ẹ wá máa kóòtù àwọn òfin tẹ̀ ń kóòtù fún wa yẹn tẹ̀ ń sọ pé ẹnìkan kò lè kóòtù nìyẹn ti ń ṣiṣẹ́ torí èèyàn òṣìṣẹ́ nígboro ká ní pé èèyàn ṣiṣẹ́ nígboro àwọn kí lórúkọ ẹ̀ àbókì yìí ò ní fi ilé àtọ̀nà wọn sílẹ̀ kán wá gba oko olóko ibi tó fi bá ti wà pé òkè tó bá ti wá sílùú mi o gba oko lọ́wọ́ mi tó bá ti gba oko lọ́wọ́ mi máa pa mí rí yẹn sọ. the more tí àwọn lọ́ọ̀yà wa nílẹ̀ Yorùbá tó fi ń kóòtù àwọn òfin yìí the more náà fún àwọn pípò ní agbára báyà àwọn náà mọ̀ ni o the more tó bá fi ń jáde support ṣe nǹkan tẹ́ ẹ tún damage sí ni because the more tẹ́ fi ń kóòtù àwọn òfin ẹ̀ sìn bẹ́ẹ̀ nínú àwọn àbókì yẹn máa dùn pé òótọ́ ni àwa ò ní kúrò ìlú wa lélẹ́yìí ṣé ẹ rí kò sẹ́ni tó ní àbókí lára kò sẹ́ni tó pa ẹ rí bàbá akílórúkọ Ìgàngán yẹn ṣe fún wọn yẹn ó lóun ti wà ní ìlú yẹn over 50 years tẹ́rí ẹni tó accommodate èèyàn jù láyé ń bí Yorùbá ni tọ́ba ní Yorùbá ọ̀dà àwọn èèyàn wá Yorùbá ọ̀dà síra wa ṣábàrí ẹni tó lè bá gbé jù kó má ní problem Yorùbá ni níbi tí ọ̀rọ̀ Yorùbá burú dé Yorùbá gan Yorùbá ẹgbẹ́ ẹ̀ a lè máa jà báyìí a tún máa fẹ̀yìn rán àwọn àlejò ọ̀pẹ́ irọ́ máa fọwọ́ kan ọmọ Ìgbò ni o irọ́ ọmọ ọlọ́mọ èmi pẹ̀lú èèyàn lè máa jà irọ́ kò tí kan nìyẹn Yorùbá ní ojú àánú bọ̀t ojú àánú yẹn ti wá sọ wá di ọ̀dẹ̀ àwọn yẹn ti wá rò pé ókè o Yorùbá tó bá ti ṣẹ̀wọ̀n ọ̀lẹ ni wọ́n kíníkan kò ń ṣe bẹ́ẹ̀ nípa tẹ̀sìn Yorùbá most of the thing tí Yorùbá máa ń ṣe láyé a máa ń gbé ẹ̀sìn wọnú ìwà ni àgbọ̀ kùránì sọ̀rọ̀ nǹkan bẹ́yẹn o Yorùbá nìkan ló máa ń ronú bẹ́yẹn Haúsá ò kì í báyàn ronú nǹkan bẹ́yẹn pé òkà kùránì even Haúsá jẹ́ ìsọkọ̀ fún èèyàn wa kò jẹ́ Muslim àwọn Haúsá míì sì believe pé kì í ṣe Muslim ẹgbẹ́ wọn àwa nìkan tó máa ní ìfẹ́ Yorùbá lè má dáa fúnra wọn wọ́n lè má dáa síra wọn ká máa bá but tó bá ní ká fi ìfẹ́ bá àlejò lò ìlú tó accommodate jù láyé Yorùbá ni à ń báyàn jà Yorùbá ò lè dídé Yorùbá kàn dédé dájà sílẹ̀ bí ó sì àwọn wèrè yìí tán bẹ̀rẹ̀ sìn àwọn báyàn jà
àìmọye Yorùbá tó ti fẹ́ ọmọ Haúsá tó ti fẹ́ gbogbo ẹ̀ àdè rí wọn ní ọ̀tá àwọn ṣẹ́rí ewúrẹ́ lòun ò sọmọ ìyá àgùntàn ló ní ìyá tòun òbí dúdú. So bàbá wa Fẹ́mi Fálànà mo fi Jésù bẹ̀yìn mo fọlọ́run bá bẹ̀yìn ṣẹ́rí òyìnbó tẹ́ ń sọ lórí kíní yẹn ẹ má tí ì sọ àwọn òyìnbó yẹn ẹ keep ẹ̀ ṣe ti gbọ́ ẹ keep ẹ̀ tí a bá ti sọ̀rọ̀ tán tí gbogbo ẹ̀ wá ti wá dàrú tá a wá dé kóòtù ẹ̀hẹ́n ẹ wá fi òyìnbó yẹn defend wa bẹ́ẹ̀ dẹ̀ fi defend wa ẹ ṣáà fi dìjọ òyìnbó yẹn kẹ́ fi defend bọ́ lọ́wọ́ táwa òyìnbó kọ́ la fẹ́ǹsìn ẹ já bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ máa wọ ọmọkùnrin tó ń jàjà kí Yorùbá má parun ṣé ìjà tí ẹnìkan ló ń jà ni ẹ̀yin gbogbo ẹ̀dọ́ tó wà ní Nàìjíríà mo rí most of the people some of the people ń sìn wọ́n ti gbé kíní plank PDP APC ṣe rí ẹ jẹ́ kí n sá kọ́kọ́ fún wa ẹ̀dá tó bá ti wà láyé tí ò ronú ilé ayé ẹ̀ bó ṣe máa lọ ní síwájú tó jẹ́ pé orí olórí ló ń tẹ̀lé kiri kó tó dolórí ó máa pẹ́ kò kí ń ṣe pé o kò kí ń ṣe èpè ṣe rí nǹkan tí Chief Sunday Igboho ń jà fún bí nǹkan tí mo sọ fún yín ká ní pé nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni èmi ò ní bá wọn lẹ́tọ̀ọ́ mi tẹ̀ ní bá wọn dá sí rárá èmi ò ń bá yàn dá sí nǹkan tí ò bá ti ṣe kinní ṣùgbọ́n nǹkan yìí mi ní sọ pé mò ń gbé ìlú òyìnbó kọ́mọkùnrin yìí máa dá nìkan ṣe ń bẹ̀ yẹn ká má lè sọ̀rọ̀ torí kíni ilé yìí náà làbọ̀ sí mi oko ṣe bá máa yìí Sunday Igboho ṣe bó máa wá sílùú òyìnbó rí pé àwọn pípọ̀ ìdẹ́ ń sọ́fà o ó dá kóun jà kí lè wù wọ́n wá nǹkan tó ń jà fún ni ṣé àwọn tó ń sísà káǹtẹ̀ àwọn tó ń bu yẹn ṣé wọn ò lórí tán rò ni ṣé wọn ò lórí tán rò ni ìwọ tó bá jọmọ Yorùbá ń sìn tó bá sọpọ́tì nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ò lọ́pọlọ ni ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa ilẹ̀ Yorùbá ní Port Authority wà epo wà lọ́dọ̀ wa kò sí kan tó sí nílẹ̀ Yorùbá ẹ wá sọ fún mi nílẹ̀ Yorùbá kẹ́ ẹ sọ ìlú kan tó develop nílẹ̀ Yorùbá kò sí Èkó ti wà polluted àwọn gbogbo èèyàn Èkó nìkan mo rò sọ pa nílẹ̀ Yorùbá Ìbàdàn tá a dẹ̀ tún ní kẹ̀dẹ̀rẹ́ wọn ò develop gbogbo kókó àti gbogbo nǹkan tó ń ṣe síbẹ̀ gbogbo ẹ̀ ti dàrú ó ti ṣe kinní kí làwọn Haúsá yìí ń ṣe wọ́n ń rí owó láti ọ̀dọ̀ wa wọ́n dẹ̀ ń kó lọ sílé Àbújá ẹ lọ wo Àbújá bó ṣe rí mi ì débẹ̀ bọ̀tà àwọn tó débẹ̀ ń sọ fún mi bó ṣe rí àdè lórí àdèrò ṣe rí ìkan nínú àwọn Haúsá yẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó ní àwa Yorùbá ó lẹ́rù wọn ò bá ó lẹ́rù àwa ò bá wọn bí ó nítorí kíni ó ní tó máa tún fún wa ló kékeré ń sìn ó ní a máa yọ̀rọ̀ padà ní ṣe bọ́mọ Yorùbá ni Ọ̀ṣínbàjò kò sọ nǹkan kan láti tán ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò tẹ̀ jáde kó ní òkè o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o ẹ ní sùúrù o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ máa bá president kó tẹ̀ sọ pé máa bá president sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kò sọ anything àìmọye interview to president Nàìjíríà ṣe tó yẹ pé interview tó yẹ pé ó lè tìyàn lójú ni mo ń bọ̀ o ṣe rí bí nǹkan tí mò ń sọ lọ bàbá wa Fálànà ẹ jọ̀ọ́ má bínú mo mọ̀ wọ́ mi Èkìtì ní ìyá njàre àbá mi mo bẹ̀ ọ́ ní lọ́nlọ́ mo mọ̀ pé gbogbo èdè Èkìtì dáadáa abẹ̀ ọ́ ní ayòrí ọ̀fin ògùnra lọ jẹ́ lèkìtì ṣùgbọ́n ọ̀rọ̀ kẹ̀lálẹ̀ ẹ̀ ṣòro òyìnbó ọ̀rọ̀ yìí kọjá òyìnbó ọ̀rọ̀ ti kọjá òyìnbó ṣe rí ṣòro rẹ̀ kì í fèsì ni ìjà bá ìfìyílẹ̀ fún wa ìjà àsọ̀rọ̀ kábàámọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àpátín ẹ̀ ṣe ká ìlera yẹn náà mọ̀ wọ́n ti bá a gbé ẹ̀ ṣọdún méje ṣọdún mẹ́ta ṣùgbọ́n ẹ̀yẹ ká pa ká mọ̀ yọ sọ̀rọ̀ ayò rí ìfín ìjàre ìṣòrí àbàmì èwù mi kí n kọjá mi sọ yìí ni pé èwù mi kí yẹn blọ́gà nìkan bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ rin ìmọ̀ pé yẹn blọ́gà ní láyé lọ so á dáa kí mi sọ lédè Èkìtì ẹ jọ̀wọ́ má bínú èèyàn mi torí kò wù mí kí àwọn blọ́gà yẹn kan gbé dáàdì mi yẹn kan bẹ̀rẹ̀ sí blọ́gì lóríṣiríṣi àwọn blọ́gà yẹn wọn ò lójú tì wọ́n á blọ́gì kò sí kẹtẹ sẹ́ńtà lè blọ́gì ń sìn ló jẹ́ kí n tètè jẹ́ ń sọ fún bàbá wa pé kán jọ̀ọ́ mò ń bọ̀ mo fẹ́ ṣe nǹkan kan ní ọyìn èèyàn ṣe rí gbogbo ẹni tó bá wà ń sìn tó bá ní ọ̀rọ̀ yìí kò kan òun
wọ́n ń ṣòṣì ní ìranù náà ń ṣe àánú ẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí torí nísìn ọ̀rọ̀ yìí ti ń kọjá nǹkan tá a rò lọ. ó ní nǹkan tí mo fẹ́ ṣe ẹ̀yin èèyàn ẹ̀jọ̀ má bínú ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá a rò lọ ń sìn tá a bá lọ dákẹ́ sìn tára wa máa bá wa dákẹ́ ni. tá a bá la dákẹ́ tára wa máa dákẹ́ ni. mò ń wá fídíò kan ni mo fẹ́ ṣó fídíò kan fún wa kẹ́wọ́ nǹkan plan táwọn Fúlàní ní fún wa kẹworú ètò táwọn Fúlàní tán ní fún wa ìwọ tó fẹ́ jà ní o ìwọ tó fẹ́ jà tó ń rò pé o ti ń ṣe patí kó máa jójó ijó tí òkàn ẹ kó máa jó kiri ìwọ tó fẹ́ jà ní o mo fẹ́ ṣó fídíò kan kó wo nǹkan táwọn pípù yìí tán ní lọ́kàn láti ṣe fún wa pé wọn ò ṣeré rárá. ẹjọ ẹ má bínú ẹ̀yin mi ẹjọ má bínú o ló ń ṣe kankan ni o dọ́dọ̀ àti kódà ẹ má bínú o mo fẹ́ wá fídíò kan mo fẹ́ ṣó fídíò kan fún wa ẹ̀yin èèyàn mi níbi tí àwọn darandaran yìí tán ti gbé AK-47 dání tán ń sọ fún wa wípé àwọn làwọn ní Nàìjíríà àwọn lè ṣe nǹkan tó bá wù wọ́n tó ń sọ fún wa pé àwọn làwọn ní Nàìjíríà àwọn lè ṣe nǹkan tó bá wọ́n gbé AK-47 dání ṣé rí gbogbo àwọn tó sọ pé the law is this the law is that ibo òfin Nàìjíríà wo ló sọ pé kéèyàn gbé AK-47 ok wọ́n sọ faraàlú Nàìjíríà pé ẹ kó gbogbo ẹ̀yin tẹ́ ní license láti ní ìbọn wọ́n ní kán kó ìbọn wọn wá so wọ́n wá kó ìbọn àwọn Fúlàní ní AK-47 wọ́n gbé àwọn darandaran wọ́n ní AK-47 wọ́n gbé káàkiri wọ́n fi ń pààyàn kiri wọ́n ò rí yẹn gbà lọ́wọ́ wọn ẹ rí àwọn tí àwọn Fúlàní mú lọ́nà Benin ni tó jẹ́ pé wọ́n mú wọn lọ́nà Benin wọ́n dẹ̀ dá wọn lọ́nà. mo wá bí mo ṣe fẹ́ play fídíò kan ni so that kí àwa èèyàn lè mọ nǹkan tí àwọn èèyàn ń face bóyá tí n bá play fídíò yìí bóyá ó máa ṣí ẹ létí torí ẹlòmíì ò mọ nǹkan kọ́kọ́rọ̀ kó bóyá àwọn ń ṣeré ni kò sẹ́ni tó ṣeré ń bí àwa gan tá sí Nàìjíríà gan àánú àwọn tó wà Nàìjíríà ń ṣe mí gbà míì ṣe bí a ní vice president Ọ̀ṣínbàjò sọ nǹkan kan di sí kò sọ anything nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ bóyá wọ́n tẹ̀ pa wá Yorùbá tán ni o wọ́n rẹ̀ pa wá Yorùbá tán ni o kí ló kàn wọ́n tí wọ́n ní pé wọ́n múra wọn láti 2023 ìwọ náà dẹ̀ wà ń bẹ̀ ń sìn òun bá wọn gbé plan kiri òun bá wọn gbé oríṣiríṣi òun sáré káàkiri up APC up PDP àmì ìṣòwò wọn ti tún bọ̀ ìwọ inú ẹ̀ ń dùn èmi ò ní kéèyàn má tẹ̀ ṣòṣèlú ẹ má jẹ́ abára wa pé ká má ṣòṣèlú àṣòṣèlú ṣùgbọ́n àwa Yorùbá àsìkò ti tó fún wa láti ronú àsìkò ti tó fún wa láti mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa àsìkò ti tó fún wa láti sọ́pọ́ọ̀tì ẹni tó ní ká má pa wá tán eléyìí tí tó bá tẹ̀lé sọ́pọ́ọ̀tì pẹ̀lú owó sọ́pọ́ọ̀tì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ má dá ọmọkùnrin yẹn dá nìkan torí ẹlòmíì ń sìn nǹkan tó ọmọkùnrin yẹn ṣe àríránu ló ń ṣe ẹbí ẹ̀kọ́ tìbó ìwọ wà nulẹ̀ òun tó kí lórúkọ ẹ̀ Wàsíù Àyìndé òun náwó àbí wọn ò tí wàá fìbọn ká ẹ mọ́lé tó dìgbà táwọn àbókí tó máa ká ẹ mọ́ nǹkan tí a mọ̀ ni pé gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣíra wa létí ni pé ṣẹ́rí gbogbo àwọn darandaran tó wà nùgbó yẹn wọ́n wà nùgbó yẹn fún purpose kan ni wọn ò wà nùgbó yẹn lásán wọ́n wà nínú igbó láti study àwa Yorùbá ni bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn nìyẹn nílẹ̀ Haúsá lọ́hùn àìmọye ibi tó yẹ pé nísìn àwọn bòròró yìí ló control ẹ̀ nílẹ̀ Haúsá because wọ́n ti pa àwọn tó wà nínú igbó ń bẹ̀ wọ́n ti pa wọ́n kò dẹ̀ sí nǹkan tí ìjọba rí ṣe sí bọ́n ṣe bẹ̀rẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fún wa nìyẹn tó bá yá wọ́n á bẹ̀rẹ̀ sí ń pa gbogbo àwọn
àwọn àgbẹ̀ wa tán bá pa wọ́n tán wọ́n wá kọ́lé síbẹ̀ wọ́n wá sọ̀bẹ̀ dìlú wọn ìgbà tán bá ti lè lọ bọ́dún mẹ́rin mẹ́wàá nínú bẹ̀ wọ́n ní àwọn ló nílẹ̀ ta ló máa lè lọ bẹ̀ láti lọ jà ṣé èmi tí mo wà bí ni mo máa lọ sínú igbó láti lọ máa jà ń sìn mi ní lè lọ bẹ̀ ìwọ ò ní lè lọ bẹ̀ kò sẹ́ni tó máa lè lọ bẹ̀ lọ́jà ṣùgbọ́n ẹni tó ní kọ́ máa pa wá tán kájọ ká support òun àwọn kan tún wà wọ́n tún bu mo ń bọ̀ o ẹjọ́ ẹ má bínú mò ń wá bí mo ṣe fẹ́ play nǹkan kan ni o mi ti set mo fẹ́ show àwọn AK-47 tó wà lọ́wọ́ àwọn darandaran torí ìwọ tó bá ṣì ń dáùtù tó ń ṣe mo fẹ́ kó mọ̀ Ọlọ́run ní jẹ́ kó kàn wá. ọmọ Ìgbò gbàtara wọn ọmọ Haúsá sì fẹ́ràn ara wọn àwa Yorùbá nìkan ló ń ṣera wa bí ẹni èdìndì àmọ́ ọyẹ́ ni ó kìlọ̀ fún onítòbí tó bá yá ẹrú fẹ́ mara rẹ̀ lẹ́rú ìwọ̀nba fẹ́ mara rẹ̀ níwọ̀fà adìyẹ ọmọ Yorùbá ló jẹ́ fún ara wọn ilé ní kú ẹran Àjàyí àyànmá àgbẹ̀ ẹran Olúgbòde ará òde ò mọni gẹ́gẹ́ bí ẹrú ará ilé ẹni ló ń tọ́ka ẹni ohun gbogbo lọmọ Yorùbá máa ń tìbọ̀ ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ kẹ̀ ọ̀rọ̀ òṣèlú kọ́ ni Fúlàní tó ń pa gbogbo wa àwọn ọmọ Odùduwà tó jó lórí wa ni òwúlò. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá irú yín ló yẹ kó síwájú láti fọwọ́ sọ̀yà wípé ìyà ò gbọ́dọ̀ jọmọ Yorùbá èèrà ò gbọ́dọ̀ rí gbogbo wa kí ló dé tẹ́ ẹ wá ṣe bí ẹni fàsẹ́yìn. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ò gbọ́n táwọn ará ìlú ń wí ni. ìran àgùntàn tó bímọ mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo ó yẹ ká kíkú ewu. Sunday Adéyẹmọ Ìgbòho 1 man battalion ó ti ṣe gudugudu méje ó ti ṣe yàyà mẹ́fà fọ́mọ odù tó dá ìwà. níbi tí Sunday Ìgbòho bá kíní yìí dé báwọn olóṣèlú bá wá dalẹ̀ tán sì mú jẹ́. ìfẹ́ ará ìlú kọ́ ní bẹ lọ́kàn àwọn èèyàn wọ̀nyí. Sunday Ìgbòho ń gbèjà ọmọ Yorùbá àwọn olóṣèlú ọ̀dàlẹ̀ èèyàn ń ronú bí wọ́n ṣe máa wà nípò. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. ẹjọ́ èèyàn mi má bínú ó ní fídíò kan tí mo fẹ́ fi wọn àwọn ẹni tó bá ṣì ń dáàtú pé àwa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation àbí Sunday Ìgbòho something like that ó ní àwọn nǹkan tí mo fẹ́ fi mi ìmọ̀ bí tí mo store ẹ̀ tí mo fẹ́ fi wọ̀n wá mo fẹ́ show ẹ̀ fún wa ká lè rí nǹkan tí àwọn Haúsá gbé dání ìbọn tó jẹ́ pé òfin tó mú àwọn Haúsá kọ́ ló mú wa ní tá máa ń sọ pé ìkan làwa Nàìjíríà kọ́ ló mú wọn ni àwọn máa gbé AK-47 wọ́n máa fi ṣeré káàkiri kò dẹ̀ sọ́lọ́pàá tó mú wọn kò sí àmì kankan tó mú wọn kò sẹ́nìtì ṣùgbọ́n àwa ń jìjà pé òkè ẹ má pa wá tán àwọn politician wa wọ́n sọ di ogun mọ́ wa lọ́wọ́ mi kì í ṣe Fani Káyọ̀dé mi kì í ṣe fáǹsẹ̀ ṣùgbọ́n tẹ bá rí reply tó kọ tí ṣé Mayetti Allah náà pé Mayetti Allah tó ń sọ Mayetti Allah ń sọ fún wa wípé bóyá tó bá kà á jẹ́ kí n máa sọ ní Yorùbá Mayetti Allah ní àwọn òràn àwa Yorùbá níṣẹ́ wọ́n láwọn ò kà wá kún kankan pé because àwọn mọ̀ wá pé à ń sọ̀rọ̀ education pé education wọ́n là wá ní pé àwọn làwọn máa rúùlù dọjọ́ alẹ́ àkàwé pé because àwọn mọ weakness wa pé a mọ bí tá a kù sí táwọn bá ti lè fún wa ló kékeré ń sìn báyìí gbogbo nǹkan tá a ní a máa dà tọwọ́ wa lẹ̀ ni pé ẹrú làwa jẹ́ fáwọn àwọn máa gba gbogbo ilẹ̀ wa átíkù yẹn ní ìfẹ́ mi ìmọ̀ bí mo keep ẹ̀ àwọn máa gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá pé because gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ Yorùbá àwọn Fúlàní ló ní pé ìwé wo lákàtà lákàwé kò ká wọn pẹ̀lú ìwé but gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ Nàìjíríà o àwọn Fúlàní ló ní tí Fẹ́mi Fani Káyọ̀dé náà wá reply pé láyéláyé a lè bow down tábà ní a lè bow down fún wọn excuse me tábà là lè bow down fún wọn ṣé a máa jókòó sínú ilé ni ní bow down fún Haúsá yẹn kíkìkì no àwa náà action gbọ́dọ̀ tẹ̀lé ni action gbọ́dọ̀ tẹ̀lé ni kò sẹ́ni tó gbàdúrà mo mọ̀ pé ní gbogbo ẹ̀dá ní Nàìjíríà ẹni tó ń bẹ̀rù láti pààyàn jù láyé
ní ọmọ Yorùbá ni Yorùbá ó máa ń difficult fún ọmọ Yorùbá kó tó pààyàn kó tó di pé yàtọ̀ sí àwọn tí ẹ̀mí èṣù ń gbénu wọn nílẹ̀ Yorùbá àwọn kan wà tó pé ṣe mọ̀ pé tọ́ọ̀gì ni wọ́n bó lè ṣe kìí ṣe but tó bá súnmọ́ ẹni tó bá súnmọ́ Yorùbá dáadáa wàá mọ̀ wípé Yorùbá sì lè máa ṣèkà fúnra wọn ṣùgbọ́n láti ṣèkà fáráàta ó máa ń ni wọ́n lára ó máa ń ni Yorùbá lára láti ṣèkà fáráàta ju ara lé lọ tí Yorùbá bá ń jà mo sọ lẹ́ẹ̀kan tó bá ń jà ń sìn kógun máa bọ̀ máa gbọ́ ìwọ ọmọ Ìgbò ni ìwọ máa bọ̀ ń bí fi wọ́n sílẹ̀ wọ́n á tún ràgà bo àlejò ní ẹni tó lè bá gbé jù kò ní fọkànbalẹ̀ Yorùbá ni òun ló fà á ló dàbí pé bóyá torí Yorùbá máa ń ti ẹ̀sìn a máa ń ti ẹ̀sìn bọ gbogbo nǹkan Yorùbá máa ń ti ẹ̀sìn gbogbo Muslim ni Christian ni wọ́n a máa ń tì í bọ gbogbo nǹkan ni gbogbo àwa ẹlẹ́sìn pátápátá ẹ jẹ́ ká sọ̀rọ̀ yíra wa torí ẹni ìrọ̀rùn irọ́ o má wọ́rì Jésù máa gbà mí Jésù mi ni àánú ẹ̀ ń ṣe mí lóòótọ́ mi sọ pé Ọlọ́run ò kì í gbà yàn ẹ má ṣe mí gbọ́ o ṣùgbọ́n kan wà ń bẹ̀ kò ní dá kó lọ sórí òkè kan lọ bẹ́ orí ẹ̀ sórí òkè ń bẹ̀ kó tó di pé o mọ nǹkan táwọn èèyàn sọ ń sìn ẹ̀yin tẹ́ máa ń gorí òkè lọ mo ti sọ fáwọn èèyàn mi kan sìn tán wọn lè ṣe kán máa lọ sórí òkè mo sọ ẹ má ì lọ sórí òkè kankan o ẹ rọra máa gbàdúrà nulẹ̀ yín o ẹ má lọ sórí òkè kankan ṣó dìgbà tí ẹ̀yin àwa tá a pera wa ní Kírísítẹ́nì ṣó dìgbà tá a bá ń lọ sórí òkè tẹ́nìkan wá ká mórí òkè tó bẹ́rí pásítọ̀ dànù tó gé orí àwọn ọmọ ọjọ́ tó rèpù wọn ṣó dìgbà yẹn ká tó mọ̀ pé nǹkan tó ń sọ yìí òkè nǹkan tí àwa lè ṣe ni ẹ má jẹ́ ká fi ti ẹ̀sìn sínú eléyìí òun ṣọ̀rọ̀ ẹ̀sìn rárá Muslim ni o Christian ni ọ̀rọ̀ tí gbogbo ayẹ kó jáde sí leléyìí ìwọ tó bá rí pé Bíbélì dá ẹ lójú Ọlọ́run wà lẹ́yìn ẹ ó support ẹ lọ sínú igbó kó gbé Bíbélì dání kó lọ máa ṣe hallelujah hallelujah tọ́wọ́n bá ní fi ìbọn já orí ẹ̀ dànù àwọn tọ́wọ́n ẹ̀ ń ṣe à ń sọ̀rọ̀ ẹlòmíì máa gbọ́ àti gbọ́rọ̀ Bíbélì sí àti gbọ́rọ̀ Kùránì sí ẹ̀yin èèyàn mi tó bá mọ Bíbélì dáadáa lọ ka Bíbélì ẹ dáadáa ni o nígbà táwọn Palestine tó fẹ́ gbalẹ̀ Israel àwọn Israel ò mọ̀ àdúrà wọn ò gba àdúrà àwọn náà múra ogun ni wọ́n dìde tì wọ́n ṣe jókòó ṣe ibẹ̀ yẹn kọ́ lọ́lọ́run ní Bíbélì ti bẹ̀rẹ̀ ni àwọn náà múra ogun ni wọ́n dìde tí wọ́n jọ jà ní pé irọ́ ẹ̀ lè gbalẹ̀ lọ́wọ́ wa ká ní pé àwọn dúró bá bí ìgbàgbọ́ táwa ń ṣe ní Nàìjíríà ń sìn torí tó bá sí nǹkan bá ṣe ń sìn ẹ jẹ́ agbọ́kàn lọ́lọ́run wá gba àdúrà mi sọ pé àdúrà ò kì í gbà ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan lèyẹn fàdúrà sí ẹ̀yin èèyàn kì í ṣe gbogbo nǹkan kọ́ lèyàn fi gbogbo àdúrà gbé àwọn kan wà action ló nídìí láti ran Ọlọ́run lọ́wọ́ kí gbogbo nǹkan lè bọ́ sí but problem ta ní ni pé àti nísìn ọ̀rọ̀ tó yẹ ká gbàdúrà sí àní gbàdúrà sí ọ̀rọ̀ tó yẹ ká lo action sí jàre àní lo action sí àti fọ̀rọ̀ ẹlẹ́ lọ́run lọ́wọ́ Ọlọ́run á ṣe òun lẹ́lòmí òfin ní lárí dọ̀la òun ni òfin ní ìlọsíwájú dọ̀la torí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ ló ń jùlẹ̀ àwọn kan wà action ni ẹ wo David nígbà tí Gòláyátì ń bọ̀ láti wá kó wọn lẹ́rú kí ló ṣe ó confront ẹ̀ ó dúró tì í pé ẹ̀yin kẹ̀ ẹ̀ lè wá kó ṣe wọ́n ṣe máa gbàdúrà ńgbà yẹn kan ní òkè ẹjá máa gbàdúrà David wo ẹ̀yin ló máa gbàdúrà jàre ẹ ló máa gbà á kí ló dé tí ìgbàgbọ́ wá fẹ́ sọ wá di dìdìrìn ṣé ìgbàgbọ́ ò ní kéèyàn ṣe dìdìrìn ìgbàgbọ́ kò ní kéèyàn di yọ̀dọ̀ kò ní kéèyàn di kinní ìgbàgbọ́ ò ní kó dúró dìgbà táwọn ọ̀tá máa pa ẹ́ mọ́lé pé kò dúró ó yá o Jésù Kristi mo gbọ́kànlé ó yá máa wọ́n á kàn gé orí olúwa ẹ̀ dànù ní tí ò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ these are the things ṣe rí eléyìí tó wà nílẹ̀ tá à ń ṣe kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣọ̀rọ̀ pé bóyá mo gbọ́ Ọlọ́run gbọ́ mi ìgbọ́ Ọlọ́run gbọ́ òun kọ́ leléyìí ọ̀rọ̀ tó lè ṣe àǹfààní fèmí àti ẹ àtàwọn yòókù leléyìí torí mo máa rí àwọn ẹlòmíín sí tá bá ti sọ̀rọ̀ ẹjẹ́ àtẹ̀fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ló lè gbà wá ẹ̀yin Nàìjíríà ẹ jẹ́ ká gbọ́ kán tó bí mi láti ń sọ̀rọ̀ nípa iná ní Nàìjíríà iná máa dá àtàṣe náà yẹn náà ẹ mọ̀ ti sí
ẹ mọ nǹkan tó fà á tàfi ní lọ síwájú because a fi action sí, kò sí action nínú ẹ̀. Gbogbo nǹkan la gbé lọ́wọ́ Ọlọ́run, gbogbo nǹkan Ọlọ́run ló lè tún Nàìjíríà ṣe dáre lélẹ̀ tàtẹ̀ wá, Ọlọ́run bá ló tẹ̀lé bá wa ṣe. Ọlọ́run ti bá wa ṣe ní Nàìjíríà, àwa ní ká bára wa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdílé ni, tá a bá ṣọ́ra, tá a bá múra, tí Sunday Igboho ṣìfọlódé Sunday tí ò bá ṣe nǹkan tó ń ṣe yìí, ṣe rí nǹkan tó ṣe ń sìn kan tó yá àwọn èèyàn míì pé ó ti jí àwọn Fúlàní yẹn pé àwọn lè ẹ má jẹ́ ká ṣe báyìí fáwọn pípọ̀ yìí ó ti jìnnìjìnnì sì bò wọ́n, jìnnìjìnnì ó tẹ̀ sì dáàbò wọ́n. Nǹkan tó lóye Chief Sunday Igboho ṣe lẹ́nu ìgbà tó ṣe yìí ni o, pé ó tẹ̀ àtàkì náà tàkì ó dá jìnnìjìnnì mọ́ pé àwọn pípọ̀ yìí wọ́n máa retaliate o. Ká ní pé kò sírú ẹ̀ ni, ṣé àwọn níjọ́ pé ní ìgàngán ibi tán tí wọ́n á gbé èèyàn, wọ́n á tún máa fóònù, wọ́n á tún dúró tó nítọ̀hún. Ó láwọn ibìkan bá tí ọmọ Yorùbá ò lè wọ̀ nílùú ara wọn. Mo fi Ọlọ́run bá bẹ̀ wá, gbogbo àwọn tá bá ń wo program yìí, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ọlọ́run ní jẹ́ ká ríjà agbénipa. Kò wú Sunday Igboho kó máa ja ìjà ìwé òun náà, kò wú kó náà ó fẹ́ ja, ó lówó lọ́wọ́ ní gbogbo ẹ̀ náà, kò kàn wú kó kàn bọ́ síta. Ṣé ẹni kan tó kàn máa ń pa mí lẹ́rìn jù ní pé àwọn táníkà gan tó tún jà fún àwọn ẹ̀rìn gan la tún wá ń bu láwọn táníkà tó tún jà, ẹni tó ń jà fún yín kì í ṣe pé bóyá ó sọ pé òun wówó, kò sọ pé kò wápò, kò du PDP, kò du PCP àbí ohun tí wọ́n máa ń pè wọ́n, òun tó tún lówó lọ́wọ́, ṣùgbọ́n àwọn tó tún wá ń jà fún àwọn kan ló tún wá ń bu. Ẹlòmíì ta ló tẹ̀ ránṣẹ́ gan náà, ta ló tẹ̀ ṣe kékeré kan. Ẹ wo àwọn tó ń sọ bẹ́ẹ̀, ẹ wo life wọn, because wọn ò ní lọ síwájú, wọn ò ní lọ síwájú. Ṣé rí gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń gbà, ló máa ń ní sùúrù máa ń ràn. Àwọn kọ́kọ́ wà gbọ́dọ̀ ṣe action sí ni. Mo mọ̀ pé lélẹ̀ tí olóyè Chief Sunday Igboho tó dọ́wọ́ lé Ọlọ́run á ràn lọ́wọ́ débẹ̀. Ó tiẹ̀ ti try, ọkùnrin ní tó máa lẹ́yìn ọkùnrin kó má ṣe, wọ́n ní tí onírèsí ò bá fi gbá mọ́, eléyìí tó ti fi sílẹ̀ yìí kò lè parun mọ́ láyéláyé. Ṣé irú èmi lẹ́ máa ní kí n wọnú gbóǹsìn kí lọ máa jàjà báyàn kan jà? ń bọ́ wọn apánàdà tí mo ní tí mo fi ń báyàn jà, mi ì lè jà, mi ì lẹ́mí ìjà. Ṣùgbọ́n ẹni tó dúró tó lóun ẹ má wọ́rì, ẹ má jẹ́ kí ìyà jẹ wá, kò yẹ ká tún má support ẹ̀. Kò yẹ kó jẹ́ pé ẹ̀yin politician wa, ẹ̀yin gbogbo ẹ̀yin governor wa tá a yàn síbẹ̀. Mo rí fídíò kan tí màá kan sọ pé àwa Yorùbá tá bá fẹ́ lọ, nǹkan tó yẹ ká ṣe ni pé ká join wọn, ká dìbò, tá bá ti dìbò ṣe mọ̀ ìbò yẹn. Mo gbọ́ gbogbo tí màá yẹn sọ, nǹkan tó sọ náà make sense, ṣùgbọ́n kò lè work ni, kò lè work láyéláyé. Ó ní kábẹ̀ sí yan àwọn tó jẹ́ èèyàn tiwa káwọn náà máa di governor, ká máa di gbogbo ẹ̀. Àwọn governor wa tó yẹ kán jà fún wa nílẹ̀ Yorùbá wọn ò sọ̀rọ̀. Ẹ wo governor Benue State, ṣé Benue State ni? Yeah, Benue State tó sọ̀rọ̀, tó pe Buhari, tó challenge ẹ̀ pé ṣé ìjọba àwọn Fúlàní la wà tán bẹ́yẹn lórí ni gọ́vnà ẹnìkan nínú gbogbo gọ́vnà pátá òun nìkan ló sọ̀rọ̀, àti gọ́vnà Ondo State, tí gọ́vnà Ondo State náà tó jáde síta pé kọ́ má pa àwọn èèyàn òun. Kí làwọn èèyàn wá ṣe? Gọ́vnà Èkìtì ń ṣe lójókòó, kò tí ẹ sọ̀rọ̀. Happy birthday náà ń ṣe fún, inú ẹ̀ ń dùn. Àwọn kan tẹ̀ tún gbé sórí Facebook happy birthday kíníkan torí àwọn tó ń pa yẹn kò kàn án. Ẹ jẹ́ n sọ kan fún yín, lóòótọ́ àwa lè wrong o, kọ́ pé kì í ṣe pé kò kàn án, kò gbé jáde lórí Facebook ni, kò yẹ kó ṣe. No, aṣojú máa ń ṣe kí ni, ó máa address nǹkan ni. Ìlú òyìnbó la wà ń bí, tí kan bá ṣẹlẹ̀ sí wa ń bí, ẹni pé tí gọ́vnà máa jáde á address àwọn èèyàn ẹ má panic o, kí gbogbo kan máa wà òkè, ẹ má wọrí òkè síjà kí. But àwọn èèyàn ti wá, wọ́n kàn dákẹ́, gbogbo gọ́vnà Yorùbá wọ́n kàn dákẹ́, wọn ò ṣe anything. Ẹni tó ti fẹ́ ṣe nǹkan gan wọ́n tún ń bu ni, wọ́n tún ń bàjà kí ni torí political ambition tí wọ́n
torí pé wọ́n du gọ́fìnà kan wọ́n ṣe gbogbo bẹ́ẹ̀ àwọn pípò tó ń pa yìí ẹ̀yin èèyàn mi àwọn kọ́ ló ń dìbò fún yín ni àwọn ló ń dìbò fún yín. kò lè jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ bí nǹkan tí mo sọ mo máa tó ọ̀rọ̀ kan sọ ṣe rí ẹ̀yin èèyàn mo fọlọ́run bá bẹ gbogbo wa pátápátá mo fọlọ́run bá bẹ gbogbo wa pátápátá ẹ̀yin tẹ́ bá ń wò mí tẹ́ bá ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi gbogbo wa tá a bá ń wò mí mo fọlọ́run bá bẹ̀ wá ẹ má jẹ́ ká bú àwọn ọba wa ẹ má jẹ́ ká bú ọba wa àwọn ọba wa yẹn ṣe rí but nígbà míì ẹ kàn jẹ́ ká sọ̀rọ̀ ká fi bá wọn ẹ mọ̀ ká fi ọ̀rọ̀ yànjú ni ká sọ fún wọn. ibi tẹ́rù ọba Yorùbá ti ń bà mí ni wípé wọ́n pa ọba Ifọ̀n odidi ọba ìlú wọ́n gbé ọba ìlú pa àwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá kò sílẹ̀ tó kàn ṣe pàdé pé kí ló ṣe ọba yìí àgbọn kankan tó kàn lọ mímú bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn tó pera wọn lórí ọba ni o bóyá onírú ọba ni o bóyá kò sí kankan tó ṣe ibi tó bá ilẹ̀ Yorùbá ti máa ń sọ̀rọ̀ jù ni pé tó bá fẹ́ gbalẹ̀ lọ́wọ́ èèyàn àwọn náà nílẹ̀ àwọn kankan yẹn náà ní wọ́n pa odidi ọba nílẹ̀ Yorùbá kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lé lórí wọ́n kàn pa nípa ọ̀nà kan ṣu sáà ni nísìnyí gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin wòlíì àti kó ti tó a ní ìdìrànlọ́wọ́ yín sìn bí ẹ̀tẹ́ lè ṣe nǹkan kan ẹ fàdúrà ran ọmọkùnrin tó ń jà yìí lọ́wọ́ kọ́lọ́run wà pẹ̀lú ẹ̀ ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ìjà yín náà ló ń jà ìlú rójú ìwọ tó ń wò mí ìlú rójú ìlú ráyè ló fi ráyè lọ ṣọ́ọ̀ṣì ìlú rójú ilẹ̀ Yorùbá tòrò ló fi ń lọ sórí òkè ìwọ wòlíì ni mo sọ fún ọ àwọn èèyàn wà wọ́n gbádùn la fi rí patí ṣe gbogbo ẹ̀yin tẹ́yìn tá à ń jó patí tó yẹ pé gbogbo ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí ni gèlè ta lóríṣiríṣi ìlú rójú ló fi rí patí jò má wá torí pé òun gbé nígboro pé kíní yìí kò àfẹ́ẹ̀tì wọ kó wá máa bú àwọn tó jẹ́ pé àwọn tó ń gbé ní rural area yẹn ẹ̀yin tẹ́ ń gbé nígboro àwa tá à ń gbé nígboro ló ń pèsè oúnjẹ táwa ń jẹ nígbà tá a bá ti pa àwọn tó wà nínú oko tán kí làwa fẹ́ máa jẹ ṣé ọpọlọ wa ò rò bẹ́ẹ̀ ni pé ókè o àwa tá à ń jó oríṣiríṣi fújì ni o gábẹ́ gbogbo ṣé òkúta lẹ fẹ́ máa jẹ tó bá yá oúnjẹ ìtẹ̀ tí wọ́n ju àtẹ̀mọ́ ìtura sí dance nígbà tó ń pa àwọn tó fẹ́ máa produce oúnjẹ nínú igbó oúnjẹ ò ṣe ní wọ́n ní ìgboro ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń gbé ìlú òyìnbó àwọn òwò lówó lọ́wọ́ jù nílùú òyìnbó àgbẹ̀ àwọn tó ń ṣoko ó wà lára àwọn tó lówó lọ́wọ́ jù nílùú òyìnbó wọ́n respect wọ́n fún wọn ní nǹkan tó ń fẹ́ wọ́n ń ṣoko wọ́n fi gbogbo ẹ̀ ṣoko ní a rí nínú ọmọ Nàìjíríà tó jẹ́ àgbẹ̀ ló ń ṣe ń bí tó dẹ̀ ní owó lọ́wọ́ báwo ni tiwa ṣe jẹ́ àwa ń sọ̀rọ̀ pé àwọn Fúlàní wọ́n ń jẹ oko lóko wọ́n pa àwọn èèyàn ìwọ kọ́ lẹ́ran ìwọ àwọn àdá àwọn pípì yẹn ló ń jàre kíní kankan ṣó dìgbà táwọn àbókí tán bá ti wá wọnú ìgboro tán wá sínú ilé ẹ̀ tán wà lẹ́yìn ìkúlé ilé ẹ̀ ṣégbà yẹn ló tó máa sọ̀rọ̀ fídíò kan wà tán ṣó mi ìmọ̀ bí mo ti fẹ́ wà àwọn fídíò yẹn ni mo fẹ́ ṣó ẹ̀ fún yín níbi tó jẹ́ pé màálùú ó wà lójú títì mo ń bọ̀ màálùú ó wà lójú títì fídíò yẹn mo wá ọ ṣé nílùú òyìnbó níbi táwa wà níbí ṣé wọn kì í sin màálùú ni wọ́n ń sin màálùú wọ́n ń sin gbogbo nǹkan mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi
jẹ́ kí n fi fídíò kan wọ̀nyẹn ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ máa wo fídíò yìí o ẹ wo nǹkan kan. mo ń bọ̀ o mo fẹ́ fi nǹkan kan wọ̀n wá o kí ẹ máa wo ìlú tá a wà. Country. ẹ wo nǹkan bóyá ẹ rí màálù. See as cow relax for road. Sweet country. Mutane sitting here. Beautiful country. Buhari and the people, second-class citizens. ṣé rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ jẹ́ kí n sọ ọ̀kan fún wa kí wọ́n ṣe pé báyà èèyàn dédé ń sọ̀rọ̀ ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́nìkan bá jáde ń sìn ṣé gómìnà dẹ̀ wà ní stéètì yẹn kéèyàn kan jáde ń sìn kó fọwọ́ kan àwọn màálù yẹn ń sìn wọ́n lè ní irọ́ kíní kan ni ṣé màálù gan ló ju àwọn èèyàn lọ ní. mo ń bọ̀ mo fẹ́ wá àwọn fídíò kan tó jẹ́ pé téèyàn bá rí ẹ̀rù wọn máa bà á ni mi ò mọ̀ bí mo fi fídíò yẹn sí. mo fẹ́ wá fídíò kan ní o tó yẹ pé kẹ́ wá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú wa ní Nàìjíríà ń bẹ̀ yẹn àwọn Haúsá wọ́n gbébọn dání báyìí ni. àwọn Haúsá gbébọn dání. ẹ̀mí mo ń bọ̀ o fẹ́ wo kọ́kọ́ ni o ń wá ẹ̀jọ̀ ẹ má bínú sí mi o ẹ̀yin èèyàn mo fẹ́ fi àwọn fídíò torí ìwọ tí ọ̀rọ̀ yìí tó bá rò pé kò kùn ẹ́ kò kàn mí wọ́n kàn ń sọ̀sọ́kúsọ ni mo fẹ́ fi nǹkan kan wọ̀n ẹ́ mi ì rí fídíò yẹn mọ́ mo sì ń wá fídíò yẹn ni o. ẹ máa gbọ́ nǹkan tí Fúlàní máa yìí ń sọ Fúlàní lélẹ́yìí o tó ń sọ̀rọ̀ fún Sunday Igboho. wọ́n ti pariwo fún gọ́fúnà Ṣèyí Mákindé o gọ́fúnà Ṣèyí Mákindé ò ṣe nǹkan kan sí DC yìí o. ẹ máa gbọ́. kódà wọ́n pe commissioner of police. ẹ ń gbọ́ ìyẹn yẹn jẹ́ má bínú. PRO ní DC òun ò gbọ́ nǹkan kan pa ẹ̀ ọlọ́pàá kankan ò yọjú o kò sọ ọlọ́pàá kankan tó yọjú rárá nísìn ìlú Kájọlà ó ti tú gbogbo àwọn ará abúlé bẹ̀ ti sá lọ. ẹ ń gbọ́. àwọn Fúlàní ni wọ́n wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n kó gbogbo abúlé yẹn sìn. bẹ́ẹ̀ náà ni gbàǹgbà Ìdèrè ibẹ̀ náà ti tú àwọn ọmọ Yorùbá tó ń gbé bẹ̀ ṣé bí Yorùbá tiẹ̀ sọ pé èèyàn kì í gbé lé ẹni kó fọrùn rọ́ ni. wọ́n ti lé wọn kúrò nílùú ìlú wọn o ibi tí wọ́n bí wọn sí nìyẹn wọ́n ti lé Fúlàní ti lé wọn kúrò ńbẹ̀ o. lẹ́sẹ̀ nídìí kẹ ẹ bá mi ṣí àfíjọ pàápàá jùlọ ẹ̀jẹ̀ bá lọ́yọ̀ state. ẹnikẹ́ni tó bá bẹ̀ mọ àwọn tí wọ́n lè rí gọ́fúnà wọ́n ti pe gọ́fúnà títí tí gọ́fúnà kọ́ kò pé kọ́ lu etí ẹ̀ di nísìn mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ o òrìnà nísìn. ṣé ń gbọ́ o ẹ̀yin èèyàn tẹ́ bá ń wò tó ti nílùú ni o. Yorùbá lọ́wọ́ sì láyé tẹ̀ kò gọ́fúnà yín ò tí ì rí gọ́fúnà Ọ̀yọ́ state ò tí ì rí kò gbọ́. ó ní ìgbà tí ẹ bá wá rí ọmọ Ọ̀yọ́ ọmọ Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n nísìn tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn Fúlàní yẹn ìgbà yẹn ni gọ́fúnà yẹn máa wá ṣe broadcast kan sí nísìn. ṣé ń gbọ́ gbogbo èèyàn ẹ máa gbọ́ o. ẹ máa pe gọ́fúnà wọn o láti ìjẹta látijọ́ Friday àwọn ará abúlé yẹn ò tó gbèlú wọn mọ́ gbogbo oko wọn gbogbo ẹ̀ ní
Fúlàní ti gbà lọ́wọ́ wọn ìlú Kájọlà àti gbàgbà Ìdèrè ibi méjèèjì Fúlàní ti gbà o ẹnìkan dẹ̀ wà ń bẹ̀ tó tó lórí wọn tó tó lórí àwọn Fúlàní yẹn tó jọ ọmọ ogun wọn ló lóògùn gan ó dẹ̀ ní agbára gan orúkọ ẹ̀ jẹ́ Ìskílù Wàkílù nítorí wá bí mi nínú jù ni pé ọmọ Sẹ́ríkì tí wọ́n lé dànù ní gọ̀gán ní Jímọ̀ kẹta sẹ́yìn gbà tíjà ìbẹ̀rẹ̀ tí Sunday Igboho lé dànù Sẹ́ríkì yẹn aṣáàmù orúkọ ẹ̀ Sọ́líù Abubakar Abdulkadir ló jẹ́ ọmọ ẹ̀ Sọ́líù Ibrahim ó ti wá jáde ó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù kiri nísìn ó ní tí wọ́n bá bí bàbá Sunday Igboho rẹ̀ kó lọ fèsì Ìskílù Wàkílù yẹn pé tó bá tó bẹ́ẹ̀ Ìskílù Wàkílù yẹn náà nísìn ó ti wá barricade ọ̀nà tó wọ abúlé méjèèjì lọ́wọ́lọ́wọ́ sìn ó ti kó àwọn Fúlàní sí ọ̀nà tó wọ abúlé méjèèjì ìwọ̀nba àwọn tí wọ́n kù lábúlé tí wọ́n ráyè sá lọ wọ́n ti pa gbogbo wọn síbẹ̀ lábúlé yẹn sìn. Gọ́vnà dẹ̀ ń gbọ́ gbélé yìí o ẹ̀yin èèyàn. ẹ bá wa sọ fún gọ́vnà Ṣèyí Mákindé tó ń ṣẹlẹ̀ nílùú wọn lọ́wọ́lọ́wọ́ là ń sọ yìí o wọ́n dẹ̀ ń pe Sunday Igboho níjà lọ́wọ́lọ́wọ́ sí pé tọ́ bá bí bàbá ẹ̀rí kó máa bọ̀ ní ayé tẹ̀yẹ ó ti sú ọba yẹn ọba ti pariwo gọ́fúnà orí nǹkan ṣe sí àwọn dẹ̀lú wá sọ pé kì í ṣe nǹkan táwọn ò lè dá sí kì í ṣe táwọn ò lè lọ bá ọkùnrin yẹn káwọn bàjá àmọ́ táwọn bá pa President Buhari máa kó àwọn sójà wá kó àwọn nílùú wa nílẹ̀ Yorùbá ṣe ń gbọ́ báyìí nílùú wa ṣe ti ń gbọ́ sí nílùú wa àwọn aráàlú ti sá kúrò nínú ìlú báyìí wọ́n ti sá kúrò nílùú wọn ò líbẹ̀ gbé mọ́ báyìí o Ìskílù Wàkílù yẹn ti ń da gbogbo ẹ jọ̀ọ́ ẹ bá ṣí program yẹn jọ bóyá tó bá dẹ̀ dọ́dọ̀ àwọn ìjọba wọn lè gbọ́ máa yìí. a rò pé ti bàbá àwọn tí wọ́n lé dànù bàbá ẹ̀ wà sókè ó ti sá kúrò lábẹ́òkúta ó ti sá lọ ó ti wà ń lọrin sìn tó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ̀nba àwọn tí wọ́n rí kámọ́ọ̀lù tí wọ́n ti ráyè sá lọ wọ́n pa gbogbo wọn dànù sínú ìlú ni wọ́n wá lọ barricade ọ̀nà pẹ̀lú ọlọ́pàá tó bá bire security tó ọlọ́pàá ò tiẹ̀ gbé kọ́ọ̀lù àwọn yẹn tiẹ̀ láwọn ò gbọ́ wọ́n bí PRO ọlọ́pàá léèrè orúkọ PRO jẹ́ Olúṣẹ́gun Fádèyí wọ́n lọ bí léèrè pé ṣé ẹ̀ gbọ́ gbogbo tó ń ṣe ó láwọn ò gbọ́ nǹkan kan kò dẹ̀ kò kó àwọn o kò kọ́ ọlọ́pàá ní ìsìn ọlọ́pàá ò mọ nǹkan kan sìn nítorí wípé Fúlàní ló ń pa Yorùbá wọ́n tún lé Yorùbá kúrò nílùú ìlú wọn ọlọ́pàá láwọn ò mọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n kó lọ wọn tó wọ ìlú yẹn wọn tó wọ bẹ̀ Ayétẹ̀ ni wọ́n lọ dúró ìlú Ayétẹ̀ yẹn gangan náà lọ dúró àwọn abúlé méjèèjì tí wọ́n gbà àwọn Àmọ̀tẹ́kùn ò lè wọ bẹ̀ wọ́n dẹ̀ pé àwọn ọlọ́pàá kọ̀ wọ́n lọ bí Sunday Igboho bá dìde nísìn tó bá bẹ̀rẹ̀ sí ní lọ ṣẹ́ẹ̀dì wọ́n bẹ̀ ìgbà ẹni pírẹsidẹ́ǹtì máa rí ló máa rí press conference ṣe ìgbà ẹni Ṣèyí Mákindé ló máa mọ̀ pé òun fẹ́ máa ṣe broadcast ìgbà ẹni ló máa mọ̀ pé wọ́n force àwọn kan kúrò nílùú àwọn tí wọ́n lé àwọn ẹni ẹlẹ́ni kúrò nílùú wọn sì Ṣèyí Mákindé ò rí òró fi kóòtù kò ní section 44 section 32 section jágbàjàgbà kan kóòtù. ṣé ẹ rí nǹkan tí mo ń sọ lẹ́ẹ̀kan kò rófin. nǹkan tí ọ̀rọ̀ tí Sọ́líù yẹn sọ lẹ́nu nísìn nínú criminal penal code òní wọ́n pè ní threat to life ó sọ categorically wípé gbogbo Ayétẹ̀ ni wọ́n dáràn lọ́wọ́ yìí gbogbo wọn làwọn máa make sure báwọn pa ó dẹ̀ sọ fún ọba yẹn pé ọba yẹn kù múra o báwọn ti pa Olúfọ̀n tìlú fọ́n nílùú Òjò làwọn ṣe máa gé ọba yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ if a man be saying that I'm still working freely in this Nigeria ẹ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó bá wà tíjọ́ yìí wà ní pẹ́sidẹ́ǹtì wà kéèyàn kì í ṣe kó sọ lẹ́nu ó kọ́ sínú títà ládùúlẹ̀ tí gbogbo ayé ń kà ní o and anything you write down you cannot deny it pẹ́sidẹ́ǹtì wa kà o vice president kà gbogbo wọn kà o èṣìṣì ń jẹ légbò nísìn kò sẹ́ni tó gbọ́ nígbà tí Sunday Igboho bá wá bẹ̀rẹ̀ tiẹ̀ ní gbogbo ayé máa rí nísìn àní wọ́n pa Yorùbá lọ́wọ́ nísìn iṣẹ́ láwọn abúlé méjèèjì wọ́n bá àwọn tó ṣẹ́kù tán láyé sá lọ gbogbo ọ̀sàrà ní gbogbo wọn sìn wọ́n ti ká wọn mọ́bẹ̀ àwọn ará abúlé ti sá lọ àwọn ni wọ́n wá
jẹ gàba nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá ṣàṣẹ bó ṣe yẹ kó rí nìyẹn o ṣe bó ṣe yẹ kó rí nìyẹn o. ọmọ Fúlàní olórí burúkú yẹn tó wá ń fọ́ǹpù sí pé tí wọ́n bá bí bàbá Sunday Igboho kó lọ síbẹ̀ kó lọ bá wọn jà ó ní gbogbo ìlú gángan làwọn sì máa padà gbà tó yẹ kó rí bẹ́ẹ̀. ọba yẹn sìn ìyẹn ti kékeré ó ti sú ọba Ṣàwó tìlú gángan ọba Emmanuel Òkèníyì ó ti sọ ó ti sú kódà lọ́wọ́lọ́wọ́ ìgan nílùú Ìgàngán wọ́n tún ti bẹ̀rẹ̀ ìjà bẹ́ẹ̀ fún àwọn pa ẹni méjì orúkọ ẹni àkọ́kọ́ wọn ní ọmọ 65 years ni bàbá yẹn jẹ́ Adékọ́lá Adéyẹmọ ọmọ 65 years wọ́n tún pa Jamiu Seidu ọmọ 30 years ọ̀rọ̀ àárọ̀ yìí ni mò ń sọ fún yín. ẹ bá wa pé àwọn èèyàn kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ ẹ bá wa invite àwọn èèyàn ẹ bá wa share ẹ bá wa invite àwọn èèyàn ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣeréṣeré o tèmi yìí lánàá àwa ṣe ceremony ni but ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ ìbànújẹ́ very very bad news ni. kí la ṣe kí ló dé nínú ìlú wa àwọn olórí wa dẹ̀ ń rí wọ́n dẹ̀ panu mọ́ wọ́n ń wò àjẹbánu ó ti mú wọn lómi sí wọn lè sọ̀rọ̀ mọ́. sọ yẹ kó rí bẹ́ẹ̀ sà sọ yẹ kó rí bẹ́ẹ̀ o nílùú tó lọ́ba tó níjó. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ má bínú pé mo ṣeré ọ̀tẹ̀ láwọn nǹkan tó mo ìfẹ́ ṣò fún wa torí ìwọ tó wá ń gbé tó wà Nàìjíríà tó ń bá wọn gbé kíní kiri kí lórúkọ ẹ̀ kíní má múra sọ̀rọ̀ lé ayé ẹ̀. mo ń bọ̀ o má múra sọ̀rọ̀ lé ayé ẹ̀ o. jùjùjù lójú o àti wèrè tó ń tọ̀bálẹ̀ kiri ọmọ inú mẹ́ tó bá yá wọn náà ọmọ mú sí. ẹjọ́ yẹn mo ń bọ̀ o mo fẹ́ ṣò nǹkan kan ni o. àwọn èèyàn náà pa ń bẹ̀ yẹn o tí gómìnà ò rí nǹkan kan ṣe ń sìn gómìnà o kò sí kan tó ẹ máa wo fídíò yẹn fídíò tí mò ń wá ní. I come across to this video. ẹ máa gbọ́ o ẹ̀yin yẹn wo fídíò yìí dáadáa o. I come across to this video in Facebook and I'm not an Hausa guy. I don't hear Hausa. But I have a friend who is Hausa. And walk to him and I show him the video. I asked him to tell me what these people are saying. And he told me that what is good for me is I should leave this country. Or if I have any of my siblings, that I should take them along with me. That we should move to any neighboring country around us. I asked him why, and he told me that what these people are saying is that they are not happy of what is happening to them, that they are crying of what happened to them at south, which is Yoruba part of the country, and the worst that happens to them is the one that happened at eastern part of Nigeria, which is Igbo side, that they have the God to kill their cow and set their house on fire. That their pain is not that they set their house on fire, is that they kill their cow and they are asking them to leave their forest. Listen, and they are asking them to leave their forest, and they said the guy is telling me that these Fulanis there say that they are not going anywhere, that this land, which is Nigeria, belongs to them, and they are going and they will make sure that they flush any living thing in that Nigeria. Please don't take this lightly.
I am informing all our security agencies over there in the east. All the volunteers. ṣe rí gbogbo àwọn fídíò yẹn ṣe rí ẹni tó bá rò pé nǹkan tí àwọn pípò yìí ń ṣe tá à ń sọ ọ̀rọ̀ tá à ń sọ pé wọ́n blọ́ọ̀gì ni jókòó kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n wọ́n blọ́ọ̀gì Sunday Igboho ìranù ló ń ṣe kò mọ nǹkan tó ń ṣe tó bá yà wá mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ àǹdí ẹ ọkàn ẹ balẹ̀ ló fi lè lọ church ìwọ tó ń lọ church tó ṣì lọ ń ṣorí báyìí ọkàn ẹ balẹ̀ ló fi lè lọ church tọ́wọ́n bá ní gé orí náà dànù pẹ̀lú AK-47 sórí ìwọ tí ṣe rí gbogbo nǹkan láyé ń bí ó máa ń sọ fún wa nǹkan tó dùn mí fáwa Yorùbá ni pé a máa ń dúró dìgbà tí nǹkan bá late ká tó bẹ̀rẹ̀ sí ń ṣe action lé lórí ibi tó bá wọ ọmọ Nàìjíríà ló lè gbé mi ò bá yín dispute ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé à ń léèyàn kúrò mo fẹ́ play video kan ni o again kí lè fi yé wa torí ìwọ tó ń gbé gbòòrò àwọn ìlú kan Sadi Abudo Kadri a lọ kó àwọn Fúlàní wá láti orílẹ̀-èdè míì a sì wá pa wọ́n bí a kó màálù wọn lọ́ta àwọn ọlọ́pàá wa kó gbé Saliu Seriki nǹkan kan àwọn olóṣèlú wa èyí tí wọ́n ń dáná wàhálà yìí pọ̀ nǹkan wa ti bàjẹ́ kí Ṣèyí Mákindé kó tó dé orí àléfà ẹnìkan wa gbọ́dọ̀ gbin irúgbìn sórí oko wọ́n lọ fi màálù jẹ ni wọ́n ò wí pé túwédé báyìí túwédé Sókótó àwa ni ilẹ̀ sí ẹ̀yìn ní ilẹ̀ kan ni níbí yìí ni àwa fi ṣe gádìn bàbá wa Danfodio níbí yìí Nàìjíríà lápapọ̀ gádìn bàbá wa ni Danfodio lónìí àwọn bàbá wa ò ṣe dáadáa tẹ́lẹ̀ ni ó yẹ kí wọ́n ti kọ́ka bí wọ́n ti gbà á lọ́wọ́ yín àwa ó sì gbà á gbogbo ni ẹ̀yin ṣe bí tí àwa bá pa ìgbà tẹ́ wà láàyè ni ẹ̀yin sọ wípé kínní nísìnyí fi ń tó àwọn ìjọba létí tó tẹ́ bá wá rí àwọn Fúlàní tí wọ́n ń gbé AK-47 lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ń gbé da ẹran àwọn ìdí ni wípé Ìbàràpá Central and Ìbàràpá North pàápàá jùlọ Ìgàngán wa yìí àwa láti Republic of Benin ó rọrùn fún wọn láti máa kó ìbọn wọlé ṣùgbọ́n bí wọ́n ṣe ń kó ìbọn wọlé ní sọ fún àwọn tó jẹ́ local government chairman etí ikú ni wọ́n kọ sí èmi náà bá kí petition mọ́lẹ̀ mo kọ́ di rédíò Nàìjíríà àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kí wọ́n wá nítorí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn ò ní nǹkan kan tí wọ́n lè sọ mọ́ wọn ò lè sọ òdodo tí Saliu Seriki bá fẹ́ lu ẹ̀jẹ̀ ènìyàn á ní kí wọ́n lọ gbé àwọn èèyàn wá Saliu Seriki kí ni ìyá ọkàn ọlábùkún tó ń ṣe yìí alákọ̀wé àgbẹ̀ sọ ṣe bí èmi ti pé ìwọ gbogbo ohun tí ọba fẹ́ àwa ọ̀pá ilé fún ìwọ àwa ò sì dá màálù jọ tí àwa bá dá màálù méjì iye agbo tí ọba fẹ́ ọkárí ẹ̀ ṣé 100 agbo nìwọ fẹ́ àbí mélòó ilé àwa ọkọ̀ ilé fún ẹ àwa ra mọ́tò fún ẹ àwa ra iye machine tó bá fẹ́ àwa òṣìgbà alágbàdà á máa san owó oṣù ẹ àmúní Saliu Seriki tí àwọn kan bá bẹ lẹ́yìn ẹ tó bá jẹ́ pé ọba ni tàbí ìjòyè ni orí ẹ ti dàrú orí ìtèmi ò dàrú bẹ́ẹ̀ àwọn èèyàn mi ló ń pa ló fẹ́ kó owó wọn fún mi pé ìwọ náà gbà. èmi orí oko ni wọ́n ti lọ bá ẹni yìí Tajudeen Omide yìí dáhùn sí orí oko ni wọ́n ti lọ bá bí wọ́n ti ṣe é nìyí wọ́n kẹ́ ọwọ́ ẹ̀ police station gangan bíi area command gbogbo ibẹ̀ ládé kò sí àbájáde Saliu Seriki ní sọ pé ọlọ́pàá tí ó bá fẹ́ ní ẹ lò kọjá wọlé yìí kéèsì yẹn so bí wọ́n bá wá ti gbé kéèsì débì kan bí wọ́n bá ti gbé dé Ẹlẹ́yẹlé nìbàdàn tàbí state CID Ìyágànkú ojú ẹsẹ̀ yóò pe Àbújá IG sọ fún ọ pé ó yá kí wọ́n report ẹ̀ kí wọ́n fi ẹni ẹ̀ lẹ̀ kíákíá ẹ fi lẹ̀ kíákíá àwọn problem tí à ń ní òun ni ilé iṣẹ́ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ ni so tó àwọn ọmọ wa bí wọ́n ti ṣe wọ́n nìyí eléyìí wọ́n ti pa wọ́n gbé lọ́kadà pé kó gbé àwọn dé Ìgànná wọ́n dẹ̀ pa sí ọ̀nà
eléyìí wọ́n rìn wá báyìí mi fúnra mi lé ni eléyìí wọ́n rìn wá bá mi lé ni lóru machine tọ́kú wá gbé nìyẹn ọwọ́ sì tẹ̀ ǹjẹ́ mọ̀ wípé agbede police station gàngàn níbí yìí DPO ń sọ fún mi wípé a máa gbé lọ sí kóòtù ni o a máa gbé lọ sí kóòtù ni bí mo ṣe kúrò ńbẹ̀ ó sì gbowó lọ́wọ́ ẹ̀ ó fi ilẹ̀ wàhálà ń ṣẹlẹ̀ gan ẹni yìí wájú ilé ẹ̀ lọ́wọ́ o wájú ilé ẹ̀ lọ́wọ́ wọ́n sì gún lọ́bẹ olúgbọ́n ní ní gbọ́ra iná torchlight nírọ̀lẹ́ ilẹ̀ ti ṣú wọ́n gún lọ́bẹ nípù ó bá ẹ̀dọ̀ rẹ̀ so nígbà tí a dé hospital àwọn ọmọ nọ́ọ̀sì wọ́n ń béèrè wípé wọ́n gba káàdì olúgbọ́n ní ẹni ó gbé wọn wá níṣẹ́ ẹ̀mọ́ ni ẹ̀ ń béèrè káàdì ṣẹ́ni ó gbé wọn wá níṣẹ́ ẹ̀mọ́ ni kò ju káàdì èlú ẹ̀dẹ́gbà tẹ́ni yìí bá kú fúnra ẹ̀ ló má bẹ́rẹ́ ló fún lábẹ́rẹ́ fúnra ẹ̀ ló mú abẹ́rẹ́ ló fún so ló tọ́jú ni wọ́n tọ́jú ẹ̀ iná torchlight tí wọ́n fi operate ẹ̀ lérí yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe operate ẹ̀ ní sẹ̀dí ẹ̀ sí commissioner of police ní sẹ̀dí ẹ̀ sí àwọn ss ní sẹ̀dí ẹ̀ sí gbogbo àwọn bàbá wa. kí ni ipa wo làwọn kábíyèsí àwọn ipa wo lọ́wọ́ gbé lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. ṣẹ́rí ẹ̀ ní mo ti sọ fún yín pé ẹni tó bá ti jẹ́ dòdò. Aláàfin Ṣàbígànná Onídèrè Elérúwà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tí ẹ bá ń kọ pépà ẹ bá mi dúpẹ́ ní ọwọ́ wọn jẹ́ ń gbọ́ ẹ̀dá ènìyàn tó bá ti jẹ́ dòdò kò lè sọ òdodo mọ́ tí n bá pé mo máa sọ ọ̀rọ̀ nǹkan àbàjẹ́. A ò fẹ́ Fúlàní a ò fẹ́ bòròró ní ìlú Ìgàngàn ní Ìbàràpá lápapọ̀ Fúlàní bòròró a ò fẹ́ wọn mọ́ nítorí pé àwọn ni wọ́n ń jiyàn gbé àwọn ni wọ́n ń dànù àwọn ni wọ́n ń ṣàyàn. ẹ̀yin èèyàn mi ṣe rí gbogbo yẹn ìwọ bí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan tó bá lọ́rọ̀ yóò kàn ẹ́ à ń fún wọn ní evidence ni kì í pé ó wu àwa náà àbẹ́mi náà kí n máa pariwo kì í pé báyìí màá tó kọ́ àmọ́ tí wà nínú òyìnbó kan mi máa ń jà ìkóso ẹ̀kọ́ tí kò mi kí ló kàn ń pa àwọn èèyàn kan. ṣe rí gbogbo ìgbà tí ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ ẹ gbọ́ bàbá yẹn wọ́n jí àwọn èèyàn gbé wọ́n ń gún wọn lọ́bẹ bàbá yẹn níbo làwọn òyìnbó tí àwọn lọ́ọ̀yà wa ń sọ ń sìn àwọn lọ́ọ̀yà wa tó mọ kóòtù tó máa ń bolo òyìnbó yìí wà mo sọ fún àwọn lọ́ọ̀yà wa míì bàbá wa Gani Fálànà ẹjọ́ abẹ́yìn ni òyìnbó yẹn bá kíìpù ẹ̀ ná ṣe rí àwọn òyìnbó tẹ̀ ń sọ yẹn tẹ̀ ń sọ fáwọn ọmọ Odùduwà àwọn kìíní ẹ má sọ ẹjọ́ ẹ lọ sọ ní kóòtù tẹ bá ti dé kóòtù tẹ bá ti jà bóyá ó ní wàhálà tá a dálẹ̀ ni ẹ̀ṣẹ̀ wá represent wa ká máa sọ àwọn òyìnbó ńlá òyìnbó ńlá gbàgì tẹ́ ń sọ yẹn níbo lẹ wà nígbà táwọn kìíní ìṣẹ̀lẹ̀ níbo ni Ṣèyí Mákindé wà kí ló dé táwọn èèyàn ya ìka èèyàn báyìí náà kí ló dé tí àwọn èèyàn ya ìka báyìí kí ló dé táwọn gómìnà wa ya ìka àwọn ọba wa kí ló tán ya ìka báyìí wọ Ọlọ́run ọba àwọn poor people tó yẹ pé tẹ bá fẹ́ dìbò ìbẹ̀rẹ̀ máa mú káàdì yín lọ wọ́n ń pariwo lóríṣiríṣi ẹ̀wọ̀n olùtọ́nà ti gbà mọ́ wọn lọ́wọ́ ń sìn gómìnà òróyìnbó sọ mi mọ̀ nǹkan tó ṣàwà Yorùbá o mi tẹ̀ mọ́ I don't really know mi mọ̀ nǹkan tó ṣàwà Yorùbá o torí má ní mo mọ̀ nǹkan tó ṣàwà Yorùbá eléyìí ní agbára o eléyìí ní agbára ń bọ̀ o eléyìí ní agbára tí má ní kò ní agbára ṣé rí tá bá ń pariwo ìwọ tó ṣì ń tó lóun lọ sórí òkè tẹ́ pé àmì lè yẹ kí má sin Jésù mi o Jésù mi Olúwa kíní kan àánú ẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí. torí ẹlòmíín sìn mo ń bọ̀ ọ́ ẹjọ́ ẹ má bínú ẹ̀yin èèyàn ó ní àkọ́kọ́ tí mò ń wò ní àkọ́kọ́ tí mò ń wò mo fẹ́ gbọ́n kankan. nípa mi èyí pé kí bá sọ nípa mi tọ́ra àjọ ń sún àjọ ń jí mi òun ni confam ẹ má lísìn sí ẹni news torí mi ò ní sọ ẹyẹ ìgbọ́ alẹ́nu tèmi mọ́ bọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ lẹ́nu Koiki èmi ni mo sọ tó ti yé sìn so ẹni news tẹ́ bá ti gbọ́ tó bá ti jẹ́ pé Koiki yẹn sọ.
wọ́n sọ sínú pọ́ǹtì yẹn ló mọ́ pa ẹ̀. Ṣé èsì wọ́n àwọn tó wọ́n sọ àwọn tó wù wọ́n sọ jáde nígbà tó wọ́n gbóró tí wọ́n fi sọ̀rọ̀ náà wọ́n fi sọ̀rọ̀ jáde náà. Mo ń bọ̀ o. ọ̀gá táwa ń pè ní ọ̀gá òkìtì tá a máa ń jẹ tá a máa ń tọ́. Ṣé rí ẹ má bínú ẹ̀yin èèyàn, ó ní àwọn fídíò kan ẹni tó bá ṣe wọlé ẹjọ́ ẹ má bínú, ẹ bá ń share fídíò yìí, ẹ bá ń share fídíò yẹn. Ó láwọn fídíò kan tí mo fẹ́ play fún wa láti jẹ́ kí ṣe rí ìwọ tó bá sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó ṣe kí n máa tọrọ mẹ́rin ọ̀rọ̀ yìí ni pé àwọn ẹlòmíì kí ló kàn mí pẹ̀lú oògùn, kí ló kàn mí pẹ̀lú pé kéèyàn máa ṣé orí ìgbà míì máa wà, àánú wa máa ń ṣe mí gbà míì àwa tá bá pera wa ní kìrìsìtẹ́nì mùsùlùmí yìí, tí ìlú bá ti dùn ní ẹ̀sìn ló ṣeé ṣe. Tí ìlú ò bá dùn ẹ̀sìn kò ṣeé ṣe. Tó bá lòun lọ sí church tó lọ sí mọ́ṣáláṣí, ìlú tòrò ni ọ̀rẹ́ ni gáàdì ẹni pé ìlú tòrò ni ò jẹ́ kán lọ ká ẹ mọ́bẹ̀. Ṣé ẹni tó ń jà fún àwọn Yorùbá Sunday Igboho kò wo òun náà kó lọ bọ́ sínú gbókó máa jà nísìn wọ́n láwọn pípì yẹn sìn wọ́n ti tún kóra wọn jọ again láti wá attack àwọn èèyàn. Bẹ́ẹ̀ àwọn ẹlòmíì tó yẹ kó dá sí lọ́rọ̀ kó tó sọ̀rọ̀ wá ń sìn wọn ò dá sí pátí ẹlòmíì ṣe kiri ń sìn ẹlòmíì ń jójó kíní ni mí ní kéèyàn má ṣe pátí ẹ má bínú fún mi o ẹ̀yin èèyàn ẹ má sọ pé báyà ẹ̀ ṣé àwa ní ṣe pátí ni. Mo ń bọ̀ o ní kankan tí mo fẹ́ wò torí láwọn fídíò kan tí mo fẹ́ pè èmi tí mo fẹ́ wò. It's more even tough than what we think is happening in Yoruba land as now. Ní gbogbo ní Niger State. For those of you who thinking that we cannot give you the update exactly what's happening right now, we're in Niger State. So, until Monchala today, explain Niger State security. When time comes, we are going to be one of the best media in the world. To be sincere. Mo ń wo kọ́kọ́ ní ọyìn èèyàn mi ìjọ má bínú. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan mi like láti máa búyàn èmi ò lẹ́mìí láti máa bú àgbàlagbà. Mo fi Ọlọ́run bá bẹ̀ wá gbogbo ẹni tó bá mọ ọmọ Àyìndé Marshal King Wasiu Àyìndé ẹni kó shut up kó má sọ̀sọ̀kúsọ mọ́ èèyàn wa ni kò sí kan tá a lè ṣe náà ọmọ Yorùbá sì ni ṣùgbọ́n nígbà míì ọmọdé kò gbogbo fídíò tí mo ṣòwò fún yín lẹ́ẹ̀kan yẹn kò lè jẹ́ fámìlì ẹ̀ náà ń ṣerú nǹkan bẹ́ẹ̀ fún àwọn tó pa ni o ẹni tó ń gún lọ́bẹ ni o kó máa sọ̀sọ̀kúsọ tó ń sọ yẹn kò lè jẹ́ fámìlì ẹ̀ kó máa sọ̀sọ̀kúsọ tó ń sọ yẹn. So gbogbo ẹ̀yin èèyàn wa mi rí fídíò yẹn jẹ́ má bínú ṣé ní gbogbo nǹkan tí mo tẹ̀ ń sọ lẹ́nìí òun ni wípé àsìkò ti tó fáwa Yorùbá ká ṣera wa lọ́kan mọ̀ pé kò easy o ẹ má ṣe nǹkan èmi náà mọ̀ pé kò easy kì í ṣe kan tó yẹ pé gbogbo àti kóra wa jọ náà a ti fẹ́ máa ṣe kinní nìyẹn no ṣùgbọ́n àsìkò ti tó ìwọ tó yẹ pé àdúrà ló fẹ́ gbàdúrà fún ẹni tó bá ń ja ìjà ń sìn má sọ wípé kò kàn ẹ́ mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ àdúrà tá à ń gbà ń sìn ìwọ mùsùlùmí ni o ìwọ kírísítẹ́nì ni o Sunday Igboho ní ìdádúrà wa Sunday Igboho ní ìdíkẹ́ gbàdúrà fún kò béèrè owó kò béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò béèrè anything kó má lọ dìgbà ṣe rí mo ti ṣe àwọn program lóríṣiríṣi mi kàn fẹ́ máa sọ̀rọ̀ nípa ìmọ̀ ni gbogbo àtàwọn máa pera wọn mùsùlùmí ni mí kírísítẹ́nì mi àwọn tí ò mùsùlùmí tán kírísítẹ́nì gan wọ́n da jù wá lọ ń gbà mí tí wọ́n tẹ mùsùlùmí tán tí ẹ̀ mọ́ nǹkan tó pé wọ́n ń ṣe dáadáa bẹ́ẹ̀ kí ni ẹ̀sìn ìwà ni ẹ̀sìn nǹkan tó bá ti ń ṣe lọ́lọ́run fẹ́ wò kì í ṣe ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu kì í ṣe aṣọ wèrè tó gbé sọ́rùn àbí òun ṣe patí káàkiri church àbí mọ́ṣáláṣí ìyẹn kọ́ lọ́lọ́run fẹ́ ò bá wẹ̀ kó máa la orí ẹ̀ mọ́lẹ̀ kó máa forí kanlẹ̀ ní 24 times 24 hours ní èdè tó ò bá ti ní ìwà sí pẹ̀lú ẹ̀ torí kí ni ẹ wo bíbélì ẹ wo Quran Ọlọ́run lòun dá wa ní
àwòrán ara òun àwa gangan lọ́lọ́run dá láwòrán rẹ̀ so ká máa ṣe dáadáa síra wa ọ̀rọ̀ tó which means ìwà tó bá wù sí mi ń sìn lọ́lọ́run máa fi dá ẹ lẹ́jọ́ kì í ṣe orí tó fi ń balẹ̀ yẹn lóòótọ́ ó dáa ṣùgbọ́n àwọn ìwà ẹ gangan lọ́lọ́run fẹ́ wò ìwà tó bá wù ní àsìkò tó fún wa ká gbàdúrà kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ kì í ṣe pé ká máa búra wa ń sìn ọ̀rọ̀ ilé ọ̀kọ̀ọ̀kan ká máa búra wa ẹ wo àwọn fídíò tí mo fi wọ̀n wá yẹn kò sẹ́ni tí ó wù láyé kán gún òun lọ́bẹ kán lé wọn kúrò nígbó kán ṣe gbogbo ẹ̀ Ṣèyí Mákindé ó ń gbọ́ gbogbo yẹn wọ́n náà ṣe rí oh my god àwọn politician wa ẹni ìka gidi làwọn pípò yìí o kì í ṣe pé Ṣèyí Mákindé ò gbọ́ gbogbo bàbá yìí ní àwọn ti kọ lẹ́tà sí Ṣèyí Mákindé kò sí nǹkan tó lè ṣe sí àwọn Haúsá yìí dẹ̀ sọ pé àwọn máa gba ilẹ̀ yẹn pé àwọn làwọn ní ilẹ̀ yẹn pé dádùmọ̀ bàbá wọn ló ní Tanfolio bàbá wọn ló ní ilẹ̀ láti Sókótó délẹ̀ Yorùbá pé torí pé àwa Yorùbá wà nílé ayé láti fi ń jàjà ilẹ̀ tá a bá dẹ̀ ṣọ́ra lóòótọ́ wọ́n á pa wá tán torí mo rẹ́ nìkan tí fídíò ẹ̀ ọmọ Èkó làwa o ọmọ Èkó làwa o mo wo fídíò ẹ̀ mo kọ̀ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn tí màá yẹn àwọn Èkó làwa ní nǹkan tó máa bá yín mọ́bẹ̀ ọmọ Èkó lẹ́yìn ẹ sọ fún mi lẹ́kọ̀ọ́ tá a wà ń sìn àwọn ló kọ̀ǹtró orí omi lẹ́kọ̀ọ́ àwọn Haúsá ni náà àwọn Haúsá ni náà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn Yorùbá ní pé táwa ti lè mú gòbí méjì báyìí tá a mú pamí méjì ọ̀rọ̀ ọ̀run wa ti tán nìyẹn kò sí nǹkan tá a lè ṣe mọ́ a fi gbàgbé ìṣẹ́ nìyẹn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa mọ́ èmi ò ṣe fídíò láti bú ẹnì kankan mo ṣe fídíò yìí láti pè wá ṣàkíyèsí ara wa kó tó di pópẹ́ jù gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òní níbikíbi tó bá wà àsìkò ti tó fún wa àsìkò ti tó fún wa láti jí gìrì ká mọ nǹkan tá à ń ṣe ṣé gbogbo àwọn tẹ̀ ń sá tẹ̀lé tán lo 2023 kò sí nǹkan tó ń fẹ́ ṣe fún yín torí nísìn ká nípa Haúsá ló jẹ gọ́vnà Ọ̀yọ́ gọ́vnà sìn Ògùn gọ́vnà sìn Ondo state nísìn Èkìtì state manuka torí pé Haúsá ló jẹ àwọn Yorùbá ẹgbẹ́ wa ló jẹ́ tó ń pa wá sìn tó ń rí kan ṣe sínsìn Ṣèyí Mákindé òró òyìnbó sọ ń sìn gbogbo òyìnbó tó ń sọ yẹn sìn ó pa lórí ń sìn jẹ́ kí Sunday Igboho bẹ̀rẹ̀ ìjà bí kó jáde sìn ẹ máa tún gbọ́ ajáde síta nobody can destroy Nigeria ta ló gbóyìnbó òṣì tẹ́ ń sọ lẹ́nu ẹ fi help wà náà ẹ fi help Yorùbá ṣe rí Ọlọ́run àrùn wá ṣe náà Ọlọ́run wà pẹ̀lú wa èmi ò wá bí láti wá bú anybody mi ò wá bí láti bú àwọn ọba yẹn mi ò wá bí láti bú ẹ̀yìn kankan káwọn ọba náà kán jókòó káwọn ọba wa kán bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí káwọn ọba Yorùbá kán ṣe mítìn pọ̀ àgbájọwọ́ la fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣe mítìn pọ̀ ìlú ló yàn yín síbẹ̀ kò sẹ́ni tó lè yọ yín lóyè ẹ̀yin ọba ìlú ẹ ṣe mítìn yẹn gbára yín nílẹ̀ Yorùbá ẹ sọ̀rọ̀ kó tó di pé ó late abẹ gbogbo wa ni gbogbo yín pátápátá tẹ́ ń wò mí ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ lórúkọ Ọlọ́run ọba àníro ríkú ọkọ o àdẹ̀ní ríkú ìyàwó lórúkọ Ọlọ́run gbogbo nǹkan tí gbogbo yín dáwọ́lé pátápátá ó máa yọrí sí rere o lórúkọ Ọlọ́run ọba báyìí ẹ nígbà kó ní kúkú o ìwọ tó bímọ lórúkọ Ọlọ́run ọba ogun agbénipa ogun apanilọ́mọ kò ní wọlé wá bẹ́ẹ̀ o ìwọ tí oníyàwó ogun pé à ń rèpù ìyàwó lójú èèyàn kò ní wọlé wá bẹ́ẹ̀ gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá ire ayọ̀ ire owó ire ọmọ ire àlàáfíà kó máa bá gbogbo wa ẹ jẹ́ ká pàdé lẹ́jọ́ mẹ́jọ ẹni láti bẹ̀rẹ̀ láti sọ nípa ọ̀rọ̀ tó tún lọ gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pẹ̀lú kátẹ́tẹ́ bá ń wò mí every Tuesday máa wá ṣe ètò wa padà ń sìn ètò Èkìtì so every Wednesday a máa fi sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá gbè wá o ẹ ṣé gan ni.